kata ili ibadati kiblatu akonfa innaga kiblatul irfani akonfa innaga kiblatul irfani law anna ma kata lil ibadati kiblatu akonfa innaga kiblatul irfani Adamu Sheikhul Ilori Adamu Sheikhul Ilori
كماما زالت نجوم الماء أنت مصباح كل بدر فما دروغ الله أنويك اليدواء ومدت فترة من الرسل إلا وصارت قوم أنبياء ليلة المولد الذي كان لنا لسرور بيومه وزياء ومدت فترة من الرسل إلا وصارت قوم أنبياء كباربة صلاة ربي وسلامه على محمد عبد الله جمال النبي صلاة ربي وسلامه عبد الله حياك يا سالم سلوم أتوزل بفضل الله صلاة ربي وسلامه على محمد عبد الله يوم تصلي بالورى أيام عبد الله صلاة ربي وسلامه على محمد عبد الله صلاة ربي وسلامه صلاة ربي وسلامه على محمد عبد الله صلاة ربي وسلامه على محمد عبد الله وبدك روحي وحياتي وبدك روحي وحياتي قلوب بداء لوجه الله صلاة ربي وسلامه على محمد عبد الله مولانا محمد يا رسول الله محمد حبيب الله محمد صبي الله محمد الله محمد مولانا محمد مولانا محمد آدم الإرفان بابا لا تجو يا آدم العرفان بابا لا يا تجد آدم الإرفان بابا لا تجو يا آدم العرفان بابا لا صلوا عليه وسلموا تسليما كيف ترقى ركيك الأنبياء يا سماء ما طولت أسماء النبي محمد صلى الله عليه وسلم لم يساؤك في أولاك وقد هل لسنا منك دونهم وسناء إنما مثل صفاتك للناس كما مثل النجوم لما وأنت مصباح يا محمد أنت مصباح كل فضل فما تصدر إلا أن دويك الهدواء لك ذا العلوم من عالم الغيب ومن لآدم الأسماء أبدا أكد سودة وفخرين أنت في اليتيمة
أسماء ليلة المولد الذي كان للدين سرور بيومه وزداء وتوالت النبي محمد صلى الله عليه وسلم وتوالت بشرى الهواتف أنقدي ولد المصطفى وأكل أناو وإذا سخر الإله أناسا لسيد فإنه شهداء وبدا للوجود منك كريم من كريم آباؤه كرما صلي يا ربي ثم سلم على من هو للخلق رحمة وشفاء هو للخلق رحمة وشفاء صلاة ربي مع سلامي على بيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير الأنام صلاة ربي مع سلامي على حبيبي خير الأنام صلاة ربي مع السلام على حبيبي خير الأنام
fi tẹ̀lé rahimallahu Sheikh Adam lórí. Ọba náà ṣàlékún ìkẹ́ bàbá alájẹjẹ. rahimallahu Sheikh Adam lórí. Ọba náà ṣàlékún ìkẹ́ bàbá alájẹjẹ. Ọba tó dóhùn gbogbo àtóbi jù ohun gbogbo. Ọba tó dóhùn gbogbo àtóbi jù ohun gbogbo. Ọba tó dóhùn gbogbo ọba mi tó kù àyà. Rahimallahu Sheikh Adam lórí. Ọba náà ṣàlékún ìkẹ́ bàbá alájẹjẹ. rahimallahu Sheikh Adam lórí. Ọba náà ṣàlékún ìkẹ́ bàbá alájẹjẹ. Kiyama limari kasina kiyama. Kiyama. Kiyama limari kasina kiyama. Kiyama. Bima yasi aluli umali yatama. Kiyama. Bila mari kasila ilima hako. Watafu. Bila mari kasila ilima hako. Kiyama. Fakadi alam alijila likirama. Kiyama. Yama kewu Sheikh Adam edidele. Kiyama. Iṣẹ́ Sheikh Adam ni edide fún. Kiyama. Khutuba Sheikh Adam ni edide fún. Kiyama. Akọ̀mọ̀nkẹ́wu Adam ni edide fún. Kiyama. Tírà Sheikh Adam ni edide fún. Kiyama. Qiyaman liman. Qiyaman liman. Qiyaman liman. Qiyaman liman. Qiyaman liman kasina qiyama. Kiyama limari kasina kiyama. Ima yasi alole o male Oya wípé Habibali Malayin rukuna Safa. Mudir al-markazina Zaliola. La imamu takudu liana. Bitahiyati binida bidua. Habibali Malayin rukuna Safa. Mudir al-limari kasina Zaliola. Babala keke. Tale mame takodole ana. Bitaye yatete neda bedwa. Otuni tusakifu fina ukula umbadat. Bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn lánàá, àrà méjì tún jáde, ẹni tó lọ́gbọ́n nìkan ló lè yé. Tusakifu fina ukula umbadat. Tusakifu fina ukula umbadat. Tusakifu fina ukula umbadat. Wukita limama wa shararoda. Wukita limama wa shararoda. Wukita limama wa shararoda. Atili rabbuna. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìkàlẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ ń kẹ̀lẹ̀ kọ́lọ̀ máa ṣàjáre wọn pẹ́ Àmín. bẹ̀rẹ̀ látẹ̀rí bàbá wa gbà tíláwà ní Maulana Sheikh Ali mi bẹ̀ lórí wọn. Sheikh. ẹ̀dá kan tó ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí. Sheikh. bàbá wa Magaji Fate níta wáyé kan tó ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí. Sheikh. wallahu ya'simuka la takhafu daraka wala hawla illa billahil aliyyil azim. mo kí bàbá wa gbà àtúnyẹ pé tá a bá tigi wọn àti Maulana Habibal Malayin nínú Mashallah. bàbá wa tí oníkálukú máa ń pè wọ́n ní ẹnu tèmi ò gbá bẹ́ẹ̀ àwọn tó oníkálukú máa ń pè wọ́n ní bàbá wa ń lè márùn-ún ọlọ́mọdé bàjẹ́ ọlálùbákà ní Muhammad. Àmín. mo kí bàbá wa gbà bàbá wa Mudir Haruna Rashid Damallahu hayatahu. bàbá ó dàmí ma lọ́dọ̀ àfàwà Maulana Al-Qahiri Mudir Markazil Ma'ani ọlọ́mọ ṣáájú máa dá sí sá Àmín. títí kìíní yẹn dáadé ọlọ́mọ jù débẹ̀ takú sí Àmín. ọlá Maulana Muhammad. mo fi sọ kí bàbá wa tí wọ́n jókòó tí wọ́n ọlọ́run ò ní jó bàjẹ́ sá Àmín. wala la hawla wala quwwata Illa billahi illa billahi al-aliyyil al-azim. azim. mo fi ti apá tí wọ́n bẹ̀ ní mo fi gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ní ìkàlẹ̀ yìí
ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Àmín. la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. àwọn yóò máa wò pé agbádá yẹn bí ṣe ń tẹ̀ mọ́lẹ̀ ní kọ́ mi ní ọrùn ọlábí kò tí ì mara ní sà. àwọn afáwọn àgbà láti Dodofo mọ̀lánà fẹ́lẹ́ kádìríyà alifáwọn àgbà ní Kasandubu mọ̀lánà dáńtàtà àwọn àbáwọn àgbà ní Kasandubu nìyẹn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ gbogbo àwọn ẹni ọlọ́run lórí tá a bá pè yẹn sí mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Inyas tàbá yẹn sọ pé rijaluna ọ̀rọ̀ yẹn sọ pé nisauna rijal wa rijaluna jibal níbi tó bá ti rí àwọn àgbàlagbà àwọn èèyàn tí wọ́n bá jókòó báyìí sí ìdí tọ́lọ́hún ti tàná Muhammad báyìí gbogbo ọ̀kágun àìmọye àwọn bẹ́ẹ̀ èèyàn ni wọ́n tó bá wá já sí wípé nisau ni wọ́n rijalu ló pè wọ́n tó bá wá já sí wípé rijalu ni wọ́n wá pè wọ́n ní jibal ọlọ́run ọba tó ṣe ń kólúkú wa lẹ́sà ó ti ṣe wá lẹ́sà ní ọlọ́run apadà sí ibú àti ti gbà ọlọ́run fi kàn wá láíláí wàlá maulana Muhammad wàlá sallallahu alayhi wa sallam ìtàlẹ̀ alifa wa gbà tí a bá ti rí maulana al-Qasimi ó ti yàrá wa jákèmọ́lì náà nìyẹn ọlọ́run mọ́jú bàjẹ́ ọmọ babalágége ẹ̀bà tó fọwọ́ bí wá kẹ́ babalágége bá ní ọlọ́run mọ́jú bàjẹ́ sà wàlá maulana Muhammad ó kí alifa wa gbà torí alifa gbà ni wọ́n kan ìkàlẹ̀ yìí ló sọ wọ́n de rọ́hìd àdúgbò kan náà ni ọlọ́run jẹ́ àríyìn gbẹ́sà ó babalágége ni wọ́n náà ní ọlọ́run mọ́jú bàjẹ́ àbáwá tí wọ́n ń ṣe rọ́hìd yẹn wọ́n kàn ṣe rọ́hìd lásán ọlọ́run alifa gbà ni wọ́n tọ́lọ́ kárára kí wọ́n yanjú tààrà ọba tó ṣe yín báyìí tó ṣe yín lẹ́ni tí máa ń dunnú sí nǹkan ẹni ẹlẹ́ni ọlọ́run tó dun tí ó mọ̀ débẹ̀ yìí náà ọlọ́mọ ṣàjú mọ̀ jẹ́ dùnú wala la hawla wala quwwata ìfọwọ́ tí wọ́n ń ṣe nǹkan náà ibi tọ́lọ́ ni ó dé adé báyìí ọlọ́mọ jó bàjẹ́ kí n gbọ́dọ̀ babalágége wọlé torí pé ìjókòó babalágége ni èmi náà ṣááyìrù ni mi bí àlùfáà wa gbà al-Ikhlasi wọn náà ti máa ń kọrin fún babalágége yẹn bẹ́ẹ̀ lèmi náà ti máa ń kọrin fún babalágége kódà mo fẹ́ lè sọ wípé 80% ntí àlùfáà wa tí wọ́n ń ṣe nǹkan lé ní ntí wọ́n torí ẹ̀ pè mí gan-an ní pé kébí náà wá ṣe àwọn kìnìún tí mo mọ alikọ́sì mi ti mọ nǹkan tí mo sọ yẹn so kí n bọ́dọ̀ abáláyége wọlé pé habib alimala yìí rukuna sofa mudiran li markazina dhal'ila la anta al-imamu taqudu al-anam bi taw'iyati ad-din da bi du'a kí n bọ́ wọnú yorùbá pé markazi lọ́ba adamuna alori ọ̀dọ̀ anabi muhammad ń lọ àmọ́ bàbá fẹ́ wọ́dọ̀ anabi muhammad wọ̀ tó bá dọ́dọ̀ mọ̀lánà Sheikh Adam Abdullahi Ilori wallahi billahi al-azim inú àná Muhammad àmọ́ ọdún sí fún rẹ̀ mo ní markazi lọ́ba Adamu náà lórí markazi lọ́ba Adamu náà lórí markazi lónìí àwàlá ní mímọ́ tó ní láàrí látara dáàmọ́ táyé ń kí tó dé mímọ́ rìn dé ṣákí fatabarakallahu ahasanul khaliqina Adama yé agbógun mọ́tì bàbá rọ́họ́mọ́ bàbá ire ṣiṣẹ́ lọ́dọ́mọ́ àtàdàgbàpọ̀ ló bá ń tọ́mọ́ tàfin yé tá a sì fi ń dọ́mọ́ lúwàbí tàyè fún lọ́mọ́ àìlámàjòlè ìlórí ládàmọ́ àtàyè kí o àní tí ò ní jiyàn nínú wòlíì ni Ádámù wọn mọ̀ káàkiri lọ́jọ́ tó ti dáyé láyé tí ń kígbó wọlé má rọra bíbí bàbá rámẹ́ yanjú púpọ̀ àtàpọ̀ iyọ̀ tó níbi kíbi kéèyàn bá ti ń bọ̀ sọ̀mọ̀dá ní àbó tiẹ̀ ń lọ bèrè pé ta ló ń jẹ́ Ádámù agbógun mọ́tì tán tiẹ̀ máa ń sọjà làálàá ní àárọ̀ kàtà ọ̀gá ni kò tiẹ̀ ṣe é sọ Ádámù ó ṣe wá sí ó ṣe súnfì tó jẹ́ súnà fẹ́ ni ó yẹ sí ọ̀rọ̀ Ádámù sì ń ṣiṣẹ́ lọ lójú ẹ̀mí ẹ̀ẹ́dẹ́gbẹ̀tanìtì iṣẹ́ Ádámù ṣe ń gbáyé lọ lójú ọ̀rẹ́ àti ẹni mi azọ́m Ádámù tó jáfáfá we don't part in irascibility bàrámẹ́ ti jẹ́ òyìnbá tó ẹ̀ndìrẹ̀ is calamity yóò markazi lọ́ba Ádámù náà lórí markazi lọ́ba Ádámù náà oníkàlùkù fẹ́ jọ Ádámù fisikalo methodologically mentally emotionally mentally alilori barama
Rasulullah Annabi kò sí irú Muhammad Rasulullah aya mukaffa Rasulullah aya mahbubi Rasulullah lalailul khairati Rasulullah ya Rasulullah sallallahu alaihi wasallam. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. Àmín sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n ń dákọ̀ Ànábì wa Muhammad lọ́wọ́. sallallahu alayhi wa sallam. òun ni ìyá tí adùn oúnjẹ rẹ̀ ò parí lẹ́nu tí wá di sí. ẹ wá bí mi léèrè yìí pé wọ́n bùn mí lóyè wọ́n ní káyìn máa wòran. wọ́n bọ̀ yẹn bọ̀ wọ́n bọ̀ àríkà wá sí dé. ni wá o fàrí àdàmà lájẹ́ o. Àríkà sí ni wá o, fàrí àdàmà lájẹ́ o. Marikazi ni wa o fari adama laje. Àríkà sí ni wá o, fàrí àdàmà lájẹ́ o. Afa abudu ni wa si fari adama ni o. Àríkà sí ni wá o, Bàbá wa fàrí Al-Mudir Haruna Rashid. Wọ́n ní alájà wa Mama Putu wọ́n lè yàn dáadáa ní lọ́dọ̀ àwọn wọ́n sanwó àdúrà yín. Àní Marikazi ni wa o fari adama laje. Àríkà sí ni wá o, fàrí àdàmà lájẹ́ o. Bàbá wa Sheikh onílé márùn-ún fari adama ni o. Àríkà sí ni wá o, fàrí àdàmà lájẹ́ o. Bàbá wa Mudiru Haruna Rashid fari adama ni. Àríkà sí ni wá o, fàrí àdàmà lájẹ́ o. Marikazi, 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 Marikazi. Markazi. أعوذ بالله والصلاة والسلام على رسول الله Allah. وآله وصحبه وجميع من والاه. Amen. ìdúró mi lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá particularly ẹ dákun gbogbo òjòkó yọ̀ǹda fún mi kí n dákun ẹnìkan. Okay. àwọn náà ni bàbá tó jẹ́ pé àbí kí n léyìn méjì ẹ dákun torí Ọlọ́run. ẹni àkọ́kọ́ òun náà ni bàbá wa tínú òjòkó yìí náà sì dùn kí n dákọ wọn torí olólùfẹ́ bàbá Lágége tipẹ́tipẹ́ tàná ni wọ́n. àwọn náà ni bàbá mi engineer Saad Ahmed bin Muhammad Belgore ẹ dákun jẹ́ ní adamallahu hayatahu. adamallahu ayatahu. ẹ dákun bàbá tóun ti bí mo ṣe ṣẹ̀ wọ́n tó wàláyé látijọ́ tí mo ti ṣẹ̀ wọ́n yìí ń pè wọ́n sì wá bá mi lè márùn. ìyẹn wá ń bẹ̀ wọ́n láàárọ̀ yìí wọ́n ní dìde mo ti mọ̀ pé ọmọ bó ṣe bẹ̀ mí ni iná ló fi pè mí. àwọn ni wọ́n á kọ́kọ́ dé tí wọ́n jágbàlagbà lérí ìjòkó. ẹni ẹ̀kejì ẹ dákun torí àsìkò òun náà ni bàbá mi tọ́jà yìí pé tí ẹ bá ti rí wọn ẹ ti rí èmi náà tẹ bá sì ti rí mi ẹ rí wọn. ni hamilu naalayi mudiri markaz alhali hafidu turathi markaz lẹ́yìn náà lisanu alhaq tínú gbogbo ẹni tí máa ń jẹ́ markazi tí ò ní dùn kó lùsì wọn torí ọ̀rọ̀ tí ń bá ń jáde lẹ́nu wọn kò láfiwé rárá. ẹ dákun torí Ọlọ́run kọ́dọ̀ ọmọ baba Lágére baba mi Jakmal àti baba mi Dúró Haruna Rashid bí n ṣe ń sọ yìí wọ́n ń sọ dákọ̀ mi bẹ́ẹ̀ àti baba mi Sayyid wa Mawlaya al-Imam al-Jami fún asibinallah al-Imam Abdurrasaq bon Abdulkarim olódùowó ọlọ́njàre wọ̀pẹ́. ẹ dákun gbogbo jàmáà nítorí àsìkò ni ìṣẹ́jú méjì mo fẹ́ sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ torí rẹ̀ sọ̀rọ̀ yìí láàrin wọn ọba mi dájọ́ bó ṣe jẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀
afa àwọn oníwàásí àkọ́kọ́ táwọn náà ń ṣe ọmọ bàbá alágége iṣẹ́ tí wọ́n lè jẹ́ wọ́n ti pè mí kọ́dà sọ̀rọ̀ more than 1 hour láàárọ̀ yìí iṣẹ́ Markaz ni bàbá mi ń lo ìmárùn iṣẹ́ Markaz ni tẹ́yìn náà bá sì gbọ́ tinú yín ó dùn ìfẹ́ sọ torí tí n bá ti sọ kálukú kò sẹ́ni tí ó mọ̀ ní ti ń ṣẹlẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọba mi ti mú un ẹ ti mẹ́ni tá à ń wé ẹ dákun torí Ọlọ́run torí bẹ́ẹ̀ húzùrí yẹn ó sì wà makbul ladal jami Ọlọ́run kọ́ wọlé abẹ́ kọ́ bá sàlẹ̀ gbàdúrà fún bàbá wa Izzul Markaz ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ àbọ̀ tí mo fẹ́ sọ tọ́dẹ̀ bá nínú jẹ́ walil asafi shadid tọ́jà yìí pé ọ̀rọ̀ yìí sọ́fẹ́ nìkan àfìjòkó yìí mo wá rò pé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀dá sọ̀rọ̀ ń bì kan tọ̀rọ̀ ti kárí ayé Ọlọ́run ní gbogbo ẹni tó mọ̀ mí bíbá yìí n tí n fi ń ṣe ẹsẹ̀ rìn alákọ̀ọ́kọ́ ọkọ̀ọ́kọ́ kó sómi ẹlẹ́ẹ̀kejì níbi tá a ti ń kírun fún yẹn wọ́n gbé e lọ ẹlẹ́ẹ̀kẹta níbi tá a ti ń kírun fún yẹn náà wọ́n gbé e lọ ọwọ́ di ó sì dùn mí kínkín ní táwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ òun ò sí bíbá yìí torí ẹni tó bá ti mọ̀ mí tí máa sọ yìí pé wallahi wa rabbil Kaaba ó ti bọ̀rọ̀ tí ń sọ ìní parọ́ ọwọ́ adalẹ̀ last 2 years àwọn méjì kan bẹ àwọn Christian ni wọ́n dẹ̀ dùn mí tí wọ́n ti dé nítorí ọ̀rọ̀ yìí òun ni former principal wa ní St. Anthony's Secondary School torí bàbá òun kò sẹ́ni kankan tí ó mọ̀ wọ́n bàbá òun wá ń jẹ́ olórí kan ní Kwara State ó dẹ̀ ní ọ́fíìsì mi báyìí ní axis wa ń bí báyìí àwa ń ṣe itikaf níjọ́ náà nígbà tí wọ́n wá gbé ẹlẹ́ẹ̀kejì lọ tí wọ́n dún wọn báyìí gbogbo àwọn jàmáà tí wọ́n sì wá ṣe itikaf kò sẹ́ni tí ò ní mọ́tò lára wọn ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ sẹ́kẹ́tìrì mùsùlùmí ni wọ́n ẹ dákun á ṣe bisimilayi kan kúlú wàláwù kan tá a bá gbólẹ̀ kúlú wàláwù á ṣe bisimilayi kan iná àtẹ̀yìn náà kan àfàwọn ustaz wa Lukman bun Muhammad al-Mukhtar ìsàlẹ̀ kòtò àwọn ni wọ́n ní ẹ jẹ́ àti kúlú wàláwù àti iná àtẹ̀yìn náà bisimilayi rahman rahim kúlú wàláwù ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthara fasalli rabbika wanhar inna shani'aka huwal abtar ẹni tí mo ní kí a ṣe kúrò aláwọ̀ fún yìí òun lọ́wọ́ gbọ́ ó ní imam tí ẹ bá jẹ́ yí pé bó ṣe ṣe mí ni wàhálà ìtàláyì mọ́tò mi tí mo ní yìí bá fún yín àmọ́ mo mẹ́ni tí ó fún yín ní mọ́tò lálẹ́ yìí jẹ́mọ́ ẹ̀ sì já gbọ́dọ̀ tóbi. Allahu akbar. ọwọ́ ní imam yín pè yín the next 2 hours àṣọ ti bá bàbá tí mo wí tán ó ti bá a sọ̀rọ̀ ọwọ́ adalẹ́ ìwà ńlọlé àwẹ̀kú méjì ìbá ẹ̀dá ọlọ́wọ́ bá kan sọ̀rọ̀ yìí ìwà ńlọlé bó ṣe rí kọ́ọ̀lù rẹ̀ nù ìgbé ó di láàárọ̀ ọjọ́ kejì ọwọ́ amọ́sálásí ó ti dẹni ilẹ̀ báyìí àbọ̀bá mi ti kí ikú ọmọ tí ń wí ọwọ́ àwọn amọ́sálásí àjọ kírun àṣùbà ó ní ìmáàmù mo sì pè yín lálẹ́ àná ẹ̀ gbọ́ mo wà lẹ́gbẹ̀ẹ́ fádà ni ó sì ní tẹ́ ẹ bá ti wá tá a bá jọ wá pẹ̀lú ògbó ọlọ́run ó fún yín mọ́tò ọ̀rẹ́ ìgbé kọlù rẹ̀ ọ̀dàlẹ̀ ẹjọ́ náà ó tún wá pè mí wàláhì kò bá wa sọdún ọjọ́ náà tọ́lọ́wọ́n bá fi pè é sọ́dọ̀ mo ní alhamdulillah kí ni mo fẹ́ lò ń jọ náà tí mo fi ní ká ṣe iná àdínà fáfá Lukman sàlẹ̀ kòtò àwọn náà bẹ̀ mí lọ program lẹ́ẹ̀mejì àpàdé pẹ̀lú fádà tí ń sọ̀rọ̀ yìí ó wá di ọ̀sẹ̀ tó tẹ̀lé ó wá school wa ìtúnú mi wá dùn bẹ́ẹ̀ mọ́mí wa wọn ètí dé mọ́mí ọ̀làníwájú àmọ́ àwọn tá a bá wà lórí ìjòkó wọ́n hùwà torí wọ́n ti pè mí gbà tá a bẹ̀rẹ̀ wọ́n ní à ó ní nínú ẹni tí yóò give speech àwọn kì í discriminate ní St. Anthony's síbi báyìí afa Yoonus sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ ó kàn ṣe rọ́pùtù rẹ̀ mọ́ ntọ́sẹ̀lẹ̀ ni wọ́n ní à wọ́n wá ní kí wọ́n pè mí wá mo ní ń bọ̀ wá mo ṣe pé mo sí ni mi báyìí àwọn staff wa wà mí báyìí mo ṣe lọ lẹ́nu ìgbàjọ́ náà kì í ṣe pé nítorí pé ìyá mọ́tò jẹ mí jù bẹ́ẹ̀ lọ bọ̀ nítorí ìtọ́lọ́hún àwa mùsùlùmí kí là ń wo àwọn eléyìí wa tí wọ́n fi ń sọ́fà báyìí tá a sì wà ní environment tó jẹ́ yí pé kò sí ẹni tí ó pọn mọ́tò kó àwọn ò ní kí ikú iṣẹ́ ibi tí ń lọ náà nù Ọlọ́run kó ṣàánú wa eléyìí tí ń fi gúnlẹ̀ ó náà ní bàbá wa hamilu naale mudir markaz ali bẹ́ẹ̀ tí mo fi sọ̀rọ̀ yìí gbogbo àwọn tó wà lérí ìjòkó yẹn mọ́ tẹ́yìn ọba fẹ́ràn Sheikh Adam ju bàbá mi ó lè márùn lọ wọ́n yàjọ mú first ni. àtọ̀tọ̀ alhamdulillah
bàbá mi Haruna Rasheed wọ́n lẹ́nìkan ò tiẹ̀ bá wọn dù. Bàbá mi Belgore Ọlọ́run jẹ́ àárín pẹ́ bàbá. Láàrin ọ̀sẹ̀ Ọlọ́run ló mọ iye ìgbà tí bàbá wọlé márùn-ún lọ Èkó. Brọ́dà mi Yínká wà ń bí báyìí, ọ̀gá mi wà ń bí báyìí. Alhaji wa Ibrahim onílé márùn-ún Ọlọ́run kó bá jẹ́ àárín pẹ́. Ẹ rí i pé mo wá rí i pé ìfẹ́ yẹn pọ̀ mo wá fi nítọ̀ fúnra mi mo lè bá wọn pé bàbá ìmọ̀ ṣe káàdì mi yín gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́ bá ń fún yẹn mọ́ fún mi. Ọlọ́run kó wá wọlé ìfẹ́ bàbá Sheikh Adam náà Ọlọ́run kó bá gbàdúrà yín jù báyìí lọ. Máìkì yìí ọ̀dọ̀ yín ni ó máa lọ lọ́dọ̀ mi àti chairman speech àti gbogbo ẹ̀ kọ́ máa jẹ́ 30,000 má bínú. Àmẹ́lẹ́ yìí tó jù bẹ́ẹ̀ lọ ẹ dàpọ̀ bá ń gbé kinní ni. Bàbá Sheikh Adam lọ́wọ́ à ń bẹ́ẹ̀ tí mo sì mọ̀ yí pé inú bàbá mi onílé márùn rárá ẹ̀wọ̀n vóìlì rẹ̀ náà torí àsìkò tí mo sì mọ̀ yí pé inú bàbá mi onílé márùn ó dùn sí i jò ń tà fẹ́ fún wọn lọ. Gbogbo àwọn tí wọ́n wá já wọn mọ́ bàbá Lágége àwọn náà ni wọ́n jọ yà á bẹ́ẹ̀ pẹ̀lú bàbá wa onílé márùn. Abẹ́lọ́wọ́n ọba ibi tẹ́ gbé mọ́ríkàsì dé lórí kẹ́ ẹ máa sọ̀rọ̀ rẹ̀ ọba tó dá yín nìkan náà ni ó san yín lẹ́san o. Inna atayna. Bismillahir Rahmanir Rahim. Inna ataynaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shanihaka huwal abtar. Àmín. Inú mi ó dùn bọ́gà mi náà bá lọ pẹ̀lú wọn bí fọ́tò ń lè. Tọ́mtọ́m gbogbo ayé. Al-Ilori. Ya Adam al-Irfani. Baba Lágége. Ya Adam al-Irfani Baba Lágége. Kó má jù báwọn lọ. Ẹ jẹ́ máa gbé microphone yìí lọ sọ́dọ̀ bàbá wa gba onílé márùn-ún ká gbọ́rọ̀ lẹ́nu wọn. Bẹ́ẹ̀ni. Adakumullah. Àwọn bùbé nítorí àsìkò ni wọ́n láwọn ń bọ̀ wá. Àmọ́ bàbá mi ti wà ń bíbá yìí ti pẹ́. Ọ̀rọ̀ ń ní ẹ dákun ẹ kà á kí gbogbo ayé ó gbọ́. Ọlọ́run sàlékún gbígbàdúrà fún yín. Anakumullah. Má ṣe ju à ń bẹ̀ ni bàbá fi tún ṣe. Ó láàfà òun kò sá àfà kan tó tó àfà òun ní gbogbo àfà tó ti lọ́ ńlọrin. Kọ́dà àwọn àfà tó wà lẹ́yìn. Kọ́dà tí ọba dáadáa ń bẹ̀ yìn. Màmá sọ̀rọ̀ lára ẹ̀jókòó tó rọ̀ lọ. Ẹ dákun àfà mo bẹ̀ yín àfà àrùn rọ̀ sí ẹ̀jókòó mo fi ṣe àdá ń bẹ̀ yín. Ẹ dákun ẹ̀ tí gbogbo àjókòó. Bismillahir Rahmanir Rahim. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ní orúkọ Ọlọ́run ọba ìlékè ọlá ìkẹ́tọ́pọ̀ àti àsàlátù tí ò níye fún ànábì wa Muhammad tó lóore jù nínú ọmọ Adnan. Ànábì wa Muhammad mo gbọ́ lẹ́nu àfa àtayése mo sì gbọ́ lẹ́nu àfa wa Haruna Rasheed ipe kí ló dé tí ànábì wa Muhammad ńgbà tí wọ́n bí pé bóun ni ká ti tọrọ ọ̀kẹ́ fún ọ. Anabi ni ẹni Allahumma salli ala Muhammadin kama sallaita. Àbá wa táyé ṣe ní kí ló dé tó fi sọ pé bó ti bẹ́ẹ̀ ti tọrọ ọ̀kẹ́ fún bàbá mi Anabi Ibrahim. Àwọn àrípẹ́ lónìí ibi táyé bàjẹ́ dé ọmọ tí ọba ní kàmá tani ọ̀wá fi tọrọ pé bí bàbá àwọn ṣe rí ọlọ́pàá Anabi ní kàmá Anabi ní bó ti rí fún bàbá mi ṣé gbogbo èèyàn ló lè sọ bẹ́ẹ̀. Anabi ni atuni kọlọ́n o tọrọ gẹ̀ fún mi kó ṣègẹ̀ fún mi bó ti ṣe fún bàbá mi Anabi Ibrahim tọ́ Anabi wa Muhammad ní kàmá òun náà lẹni tí wọ́n ní ká sọ̀rọ̀ rẹ̀ ní wọ́n sọ̀rọ̀ kan láàárọ̀ yìí mẹ́wọ́n asubhanallah lórí rédíò ní Royal FM mo wá fi Sheikh Adamu jẹ́rìí pé kò sí ìlú tó dàbí Ìlọrin kì í ṣe pé àwọn fi ń bú ìlú kankan àbá fi ń downgrade ìlú kan nítorí wa bá ṣe sí Ìlọrin là ń wí. Ṣé Adamu wa ṣàlàyé pé ọlátọ́lọ́ ń dá Sheikh Alimi Ọlọ́run ò lè dẹ́nìkan nírú ẹ̀ mà. Àbánití ọba wa yé ọ bá a fa Alimi ṣe bulẹ̀ ìwọ náà lọ bulẹ̀ bẹ́ẹ̀ lónìí tọba mọ̀ pọ́lọ́ lè dọ̀lọ́ lábẹ́ wọ́n á charge ẹ̀ fún transport ni bàbá ní ọlátọ́lọ́ ń dá Sheikh Alimi kò tún lè dẹ́nìkan nírú ẹ̀ mà. Ẹni tó bá lọ́lọ́ lè dáhùn pé ẹsẹ̀ ó ti pọ̀ ju
ìwọ náà yàn àwọn balógun bó ṣe yàn dájọba tiẹ̀ lẹ̀ wọ́n á yan balógun alánàmú balógun ajíkòbí balógun gàmbàrí balógun fúlàní ìwọ náà yàn bẹ́ẹ̀ kó sì máa bẹ kó lé ọgọ́rùn méjì ọdún ní ti kọjá ọgọ́rùn mẹ́ta ọdún báyìí tọ́ba ní ọláyẹn kéré àkìlọ́pọ̀ àsọjù ni wọ́n ń sọ wọ́n yìn ìlú wọn ni ìwọ náà lọ nírú màámù mẹ́rin tí Ìlọrin ní ó ní màámù gàmbàrí ìmáàmù fúlàní ìmáàmù màlẹ ìmáàmù gàmbàrí ajánẹ́sì àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó tún wá kún àmùkádámù làákpàrọ̀ àfa àràbànà ìwọ náà lọ ṣẹbẹ̀ ń lu yín ó mọ̀ pé kò sí irú Ìlọrin Professor Aminu Gàmbàrí ọlọ́njẹ́ àrípẹ́ ó ní táwọn fìmọ̀ pé Ìlọrin tóbi ọlọ́láàfin Ọ̀yọ́ wà lọ́rin ńgbà tó wà lọ́rin kìí sì ṣe mùsùlùmí o ó dé ilé alimide ó ní sàlú alánàbí yìí kẹrin ọlọ́mọ pé ntọ́ ẹ kóun fi kí wọn nù ńgbà tó délẹ̀ Yorùbá tó dọ́dọ̀ ọba Yorùbá ijó ló fi pàdé ọba ọ̀hún kìí sọ sàlátù ó jó tábà ìdè òfin àyájọ́ bọ́nú àtọ́fọ́ ni kò ṣe ṣe bẹ́ẹ̀ ńlọrin kìí ṣe pé à ń yin Ìlọrin fa amma bi ni'mati rabbika fa hadith ìlú mi lè máa fọ́nbù pé Islam ti dé lu àwọn káàfà límì ò tó dé ẹ á ní kúlínà sọdákítà ọ̀dà irú àwọn àfa táàfà límì produce ẹ jẹ́ ká kóṣẹ́ wọn jáde kájọ sọ ẹyọ kan láfẹ́ sọ mbẹ́ òun làfa wa àgbà àfa wa bí gọ́rẹ̀ wàlánàtúláhi alàkàtìbí ní Saudi Arabia ní Jamia umil kúrọ̀ bí Makkah al-Mukarrama èmi gbé lẹ́tà àfa bí gọ́rẹ̀ àti orin tí àfa bí gọ́rẹ̀ kọ mo gbé lọ sọ́dọ̀ Dr. Adilu Hijaz ọ wá wò ó ní Lárúbáwá tìlú wò lọkọ kìíní mo ní kìí ṣe Lárúbáwá ó ní Sudan ni mo ní kìí ṣe Sudan ó lọ gbélé Lárúbáwá mo ní kò gbélé Lárúbáwá kò tiẹ̀ wá jì mo ní kò tiẹ̀ wá jì ó ní gbòòlókù n bá fi dé tiwọn ó ní wọn ètí bí bàbá rẹ gángbà bóyá ọ̀nbà bóyá o ti gbélé Lárúbáwá kí wọn tó ńgbà tí wọ́n wọ́n tó ti ló kú wọn èbí wọ̀ gan níbi fasaha àti bayan tó wà ń bẹ̀ òun náà fi challenge ẹni tó bá ní kò sí irú àfa àti àwọn àfa alimi produce òun nírú ẹ kó múru bí gọ́rẹ̀ nìkan wá Sheikh Adamu sọ ìgbé kánà ṣáàbàn mumtali abil ulumi wal funun adraka kibara al ulama ilori amsalu bube watakuti walam yatalammas minhum siwa annahu i'tarafa bi fadlihi wa min dhalik wọ́n wá gbé lẹ́tà rẹ̀ bàbá ní lẹ́tà yìí lẹ́ẹ̀fì máa yí àfa bí gọ́rẹ̀ lẹ́ẹ̀sì fi máa yí àfa bùgbé ẹ̀yin ẹ̀ wá wò lẹ́ni tí èsì Lárúbáwá o ó ní alhamdulilayi alladhi ja'ala al-qalama lisana bayna habibayn idha kana ba'idayn wa salatu wa salam ala jaddi as-sabtayn al-hasan wal-husayn alladhi sada al-anama wa haddama al-asnama wa wasala al-arhama وكشف الظلام ونفع الأوهام وأبقى الإسلام وأجل الأفهام وعلى آله الطيبين وأصحابه الطاهرين والتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلدي تلك الجماعة إلى يوم الدين. لو فمني تحيات مزينة الأولى تورج كالمسك المنمي على الولا لمن هو كالمصباح ضوءا بليلة وياوي إليه الناس طرا تسللا وذا هو جدي أو أبي أو أخو أبي أبو بكر فوق القرون التي على هو العالم الأستاذ ناوي بمن مضى من العلماء السودان مشتهر الهدى أتم الفتى الفتيان بيقر شعره على سن اعتراب كلا فاكا أن تبع challenge ṣé Adamu ti throw challenge sí gbogbo oníkálukú tó o bá ní Islam ti wá ń lu yín káàfà límì ò tó dé múrú àfà àbí gọ́rẹ̀ nìkan wá. wọ̀làmí yàbùkọ̀ ṣé Adamu ní kò wá sẹ́kù ní gbogbo Ìlọrin àtìlẹ́ Yorùbá ẹni tí ò kéwú lọ́dọ̀ bí gọ́rẹ̀ wá di kíbulatan lil ilmi wal ulama. ìsàn gbogbo ń tà ń sọ yìí
bàbá Sheikh Adamu lọ kọ sínú tírà tí wọn nítòsí gbé Sheikh Adamu kọ sínú tírà òun ni pé ẹnìkan kọ átíkù lórí àáfà rẹ̀ ní 1980 lórí Nigeria Herald pépà kẹjá ń pè ní Nigeria Herald ó wá kọ átíkù oróyìn àáfà rẹ̀ àmọ́ àṣejù wà ń bẹ̀ ni bàbá fi tún ṣe ó láàfà òun kò sáàfà kan tó tó àáfà òun ní gbogbo àáfà tó ti lọ́nlọ́rin kọ́dà àwọn àáfà tó wà lẹ́yìn kọ́dà tí ọba jẹ́ pé ọlọ́run lànàbí ni gbẹ̀yìn ànábì ni wọn ò bá láàfà òun lànàbí ṣé Adamu àná àkéésọ máa lọrin ọmọ ilẹ̀ Yorùbá ni bóòlù ṣe fẹ́ mọ̀ tán ṣé Adamu wa gbé tìrà lamahatu bilauri fi mashairi ulama ìlú rẹ̀ ó wá gbé jáde pẹ̀lú ọdún ló wá ń sọ̀rọ̀ gbogbo àfa tó fi wá dé rí àfa àbígọ́ rẹ̀ ó wá ní tọ̀ ẹyọ kan challenge kan tó ń fẹ́ ní ẹni tó bá ní irú eléyìí kó mú irú ẹ̀ jáde irú ń tà ká téyìn ò gbélé lárúbáwá tí ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lárúbáwá tí ó dẹ̀ kẹ́kọ̀ọ́ lórí blackboard tó jẹ́ sí pé orí iyẹ̀pẹ̀ náà ni wọ́n ti kọ́ gbogbo ohun tí wọ́n kọ́ kò wá kú kankan tí wọ́n mọ̀. Ihsaan olúwa àdúrà la máa ṣe ní Ramadan la wà ọlọ́run wọlá pé à ń sọ ti ìlú àwọn ìlú mi ilẹ̀ Yorùbá kan sọ pé ó ní lọrin ẹ má rò pé rìhásà mi yà kú sí lọrin o mo ní ọ̀dà tí ọ̀bá kú kí làwọn ọmọ yín kí ni wọ́n á ṣe lọ́dọ̀ Sheikh Kamaludin tẹ́ fi wá kéwú lẹ̀ Yorùbá kí làwọn ọmọ yín kí ni wọ́n á ṣe lọ́dọ̀ Sheikh Adam tẹ́ fi wá kéwú kí ni wọ́n á ṣe lọ́dọ̀ Baba Alágbàjì ẹ múrò àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ń lu yín tẹ́ ní Ìsìlámù ti dé lu yín kó tó di pé àfa àlímìdé kí lẹ wá fi ṣe ẹ wà arọ màlẹ náà arọ màlẹ ńlọrin yàrá náà wọ́n wá sọ pé mbùràtòríyàtù súnà ọ̀dà kọ̀ọ̀lù náà ńlẹ̀ Yorùbá ó níbẹ̀ lọ́wọ́ mo ní ìsìn bó ti ń sọ̀rọ̀ yìí jẹ́ wọn jọ gbé kinní sí wa lójú báyìí káwa ama kémi ọmọ kan tọ́lọ̀ ń ṣe fáwọn àfa ńlọrin àti kálámù wọn etí wọn kọ́ni àwọn àfa àdújọ wíwùn náà mú kálámù wọn jáde àbẹ́yẹn ṣe àdínì lérí àgbẹ̀kan àfa àtàyè ṣe Ọlọ́run ṣe wá sí Ìsìlámù ti dé lu yín àwa lórí pa kálámù àwọn àfa àlù yín kan tó ṣe gbé yẹn lẹ lárúbáwá àwọn nílẹ̀ yìí àfa àbíkọ́rẹ̀ wà ń bẹ àfa àbùgbé wà ń bẹ tákùtì wà ń bẹ kùmúríkàràtú wà ń bẹ àfa ìkókóró wà ń bẹ gbogbo àwọn àfa wà ń bẹ Sheikh Kamalu wà ń bẹ Sheikh Tajul Adabi wà ń bẹ ẹ múrú ẹ wá nílùú tó bá wà níparí ọ̀rọ̀ mi kò sírù lọrin MC mọ̀rùpọ̀jọ́ ti ń lọ kò sírù lọrin ní tá à ń wí kìí ṣe pé à ń dìlù kankù ẹ múlù ti Haúsá Fúlàní Tápà bẹ́rìbẹ́rì Kéńbẹ́rì tó péjọ sí tí wọ́n sì jọ ń ṣe papọ̀ ẹ múlù wa tí Ìgbò nìkan ni ọ̀rá yẹn lọrin àrílẹ̀ Ìgbò lọrin sẹ́yìn pé àrítẹ̀gbá àrílẹ̀ òde àfáàwò àmọ́ àrílẹ̀ Ìgbò wọ́n wà ní Agáka o àmọ́ Ìgbò ọ̀ráyè ńìlọrin níta ń wí nìyẹn kìí ṣe pé àfin sọ pé lùkà kò sírù lọrin ìlú kan tó pé bẹ́ẹ̀ sí kìí sì ṣẹlẹ̀ Yorùbá parí ọ̀rọ̀ mi nù Ìlọrin yìí ṣẹlẹ̀ Yorùbá Ìlọrin kì í à ń sọ Yorùbá ni kìí ṣẹlẹ̀ Yorùbá tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ṣe jàǹbá fún wa tẹ́ àbágbá àlelò ta Haúsá àbí ká lo ti Fúlàní wọ́n wà ní Ìlọrin mi sí jàǹbá àbí wọn ò ní understand rẹ̀ olèlò ti Fúlàní olèlò ti Tápà olèlò ti Yorùbá olèlò méjì gbogbo ẹ̀ papọ̀ kò sí irú kan tọ́nà ṣe bẹ́ẹ̀ fún subahana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin tó a di jọ́ mi àfa àjákùmọ̀ ni ẹ máa gbé fún yóò rí ìsọ̀jú mi lọ o. Àmín. èyí tẹ sọ yìí gan lọgá Wallahi. wọ́n bá kú jáde bàbá wa ó lè márùn pẹ́ Àmín ya tuba ìlọlá Allah. nàbùwà Muhammad Sallallahu alayhi wa wala sallam. hawla wala quwwata illa billah. bàbá wa Haruna Rashidi Ọ̀dọ̀ mo yín fi náà Mawlana lọ́tọ̀. Sheikh Adam mo fi wọ́n bẹ̀yìn ẹ̀yà mi ń ṣẹ́jú mẹ́ta sà. Ẹ jọ̀ọ́ kò ní jù bẹ́ẹ̀ lọ. mo fa nàbùwà Muhammad mo fi kún ìṣẹ́jú mẹ́ta sà. ẹ dákun ẹ má bínú iná àtẹ̀yìnà kan bàbá wa gbọ́n lè márùn ẹ̀ bá ń ṣe fún Kalikaw Sara. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. ńlọ́dọ̀ bàbá mi àgbà bàbá wa ẹnjìníà Sam Belgore láti pé ní kí a pírísẹ́ǹtì posthumous award wọn fún wọn tí à ń fi recognize iṣẹ́ bàbá wa àgbà wòlíì ọlọ́run ọba ní bàbá wa Sheikh Ahmed Muhammad Belgore bàbá mo láròyé kan tí mo fẹ́ ṣe fún yín sá ẹni ọmọ ìyá kan tẹ jọra yín ọlọ́run kọ́mọ́sà bá ń kẹ́ wọn Àmín. bàbá wa engineer Ahmed Belgore sá mo wà nílùú Èkìtì láti lọ ṣe programu báyìí
mo wá bá wọn pàdé wọ́n fẹ́ gba Wisam báyìí náà ni awọ́dù báyìí la fẹ́ present fún wọn bàbá náà wá bí mi pé ní èlò ni káwọn mú wá asẹ̀fúnla wọ́n ní ẹ má dààmú àwọn èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹ má dààmú wọn ní sẹ́wàá san gbogbo owó tí wọ́n san sá wọ́n ní èlò ló fẹ́ gbà èmi bá bù kéré mo ní 350 wọ́n ní mo fún 700,000 ó dẹ̀ gbúdọ̀ gbowó kankan mọ́ lé ni. bí àwọn bàbá bí wọ́n ti ń senu ọba tó ní kẹ́ jogún dáadáa náà tẹ́yìn náà sì ń ṣe dáadáa náà má bà dáadáa náà jẹ́ láéláé. àmín. ó kéré lẹ́nu mi èmi náà sì kéré lẹ́ni tí ó wí kí n béèrè wípé n ta fẹ́ gbé kalẹ̀ yìí Allahu Akbar n kì í wọlé àwọn bàbá wa gbà àwọn bàbá fakhrul ulama àwọn bàbá wa gbà àwọn ẹni Ọlọ́run àwọn bàbá onílé márùn-ún Yusuf Amora àwọn bàbá wa gbà àwọn bàbá wa Amora olórí mi ọ̀dà kan ṣàyè kí arin pẹ́ ó tiẹ̀ dá àwọn bàbá onílé márùn-ún wọn làwọn bá àwọn bàbá wa gbàgbà àwọ́ọ̀dù náà ni ó tiẹ̀ dá àsìkò tẹ́ ẹ dé sí ìdásà Ọlọ́run jẹ́ arin pẹ́ ẹ wà ní kí n announce yìí pé ìjókòó wa yẹ fún wa ní yes sir masha Allah afáwa Abdulrasaq àwọn àgbàlagbà làwọn máa rí gẹ́gẹ́ bí ìṣe wọn àwa tá a bá fẹ́ sọ̀pọ́ọ̀tì wọn ní tá a bá fi kún kò sí ní tó burú mbẹ́ àṣírí iye kan kéré bẹ́ẹ̀ fún wa 1 million naira ìjókòó wa yìí tó bẹ́ẹ̀ á sì gbà á bẹ́ẹ̀ bá wo tá a ti ná sí ìjókòó yìí gan ó ti lé ní 1 million naira àwọn yẹn fẹ́ mú wa wọ́n fẹ́ sọ̀pọ́ọ̀tì yín ni sà àwọn yẹn fẹ́ sọ̀pọ́ọ̀tì yín àwọn bàbá wa gbọ́ onílé márùn-ún want the sum of 10,000 naira kó máa jẹ́ ìtẹ̀lé àwọn bàbá wa àgbà Belgore ọ̀dà kùsẹ̀ kárí gbẹ́ àwọn bàbá wa àgbà Amúra àwọn bàbá wa àgbà olódù owó àwọn náà ní 5,000 àwọn bàbá wa Imam Hasbunallah àwọn bàbá wa Fakhrul Ulama wọn náà fún wa the sum of 10,000 naira sa tó bá jẹ́ bá a ṣe rí i mọ́ náà ni ó tó 10,000 naira ó jẹ́ 20,000 naira bàdà mu wa ẹ dákun yín náà ni ẹ bá a pírísẹ́ǹtì rẹ̀. Masha Allah. ẹ dákun owó yìí mi kọ́ mo ní. mi kọ́ mo ní. ẹ dákun ẹ ya kiri yìí kó fáyìn dáadáa o. bí mo bá ti dá àbá wa lóhùn tán ọ̀dọ̀ bàbá wa Haruna Rashid ní lọ ìṣẹ́jú mẹ́ta yẹn ò tí ì pé sà. ẹ dákun. ìṣẹ́jú mẹ́ta yẹn ò tí ì pé. Al-Ihsaan Lid-Da'wati Al-Islamiyya Al-Ihsaan Islamic Outreach presenting a posthumous award presented to Fadila to Sheikh Ahmed Muhammad Belgore in recognition of your contribution to the development of Al-Ihsaan Islamic Outreach. May Allah reward you bountifully, inshallah. Baba mi masa muki, baba wa jinjin, ọlọ́run dákun ṣe àjàre pẹ́. Maulana Sheikh Al-Mudir Haruna Rashid. Ilé kéwú náà ni Markaz Haruna Rashid. Bàbá wa tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni mo ti wà ní programu wọn rí mo ti wà ní Haruna Rashid rí mo ti sọ́nà nígbà tẹ́ wà ń bí tó jẹ́ sípé ní bàbá wa chairman Markaz Haruna Rashid àwọn bàbá wa Yusuf Amora àwọn bàbá wa onílé márùn-ún àwọn bàbá Fakhrul Ulama wọ́n ní tó wú àwọn ní kẹ́ jòkó bí ìsà ẹ dákun sà bàbá onílé márùn bàbá wa Belgore wọ́n fẹ́ kíyín wọ́n fẹ́ kíyín wọ́n fẹ́ kíyín ọlọ́run jẹ́ àárín pé ọlọ́run jẹ́ àgbà dalẹ̀ jù báyìí lọ Amina ya Allah. ọlọ́run jẹ́ àgbà dalẹ̀ jù báyìí lọ bí kí bàbá mi fi nǹkan kan sọwọ́ sí mi náà ní í ṣe mí àmọ́ nú àwẹ̀ la wà nú àwẹ̀ la wà. bàbá wa ok chairman ní kí n lọ sọ́dọ̀ wọn capacity méjì lẹ́ ń dúró fún nìyẹn that's fine sir. Habibal malayi nirukina sofa. ẹ dákun ẹ má bínú. ikọ̀ náà bàbá wa Al-Jakmali látọ̀dọ̀ àfọwọ́ Abdulrasaq As-Saoty Àyìndé wọ́n làwọn fún wa the sum of 20,000 naira. bàbá wa Jakmali ṣe faramọ́ sa tẹ́ ẹ bá faramọ́ ẹ sọ ma gbà sí. amina ya Allah. mudira limari kazina dhaliola. la'antali imaamu taqudul adam. litawriyati dini nabiduha. tusakifu fina
كل خرف وراجد المعاشي يا ثنا وناصر الإله له ثابت على الود والند فوق الثرى على الشيخ آدم مدى ذكر يوتنا لرب الورى على الشيخ آدم مدى الذكر يوتنا لرب الورى حبيب الملايين ركنا صفا مديرا لمركزنا زلولا لا أنت الإمام تقود لنا لتوحيد بسم الله الإله بسم الله الرحمن الرحيم لإله قريش إله رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ní ìkàlẹ̀ bàbá wa àgbà onílé márùn-ún. Adamallahu ìkàlẹ̀ bàbá wa àgbà onílé márùn-ún. àti ìkàlẹ̀ bàbá wa Salati. àti ìkàlẹ̀ bàbá wa àgbà Salati. àti bàbá wa àgbà bàbá wa Magaji gbogbo Fate. àti ìkàlẹ̀ bàbá wa àgbà bàbá Magaji gbogbo Fate. mo bàbá wa àgbà Dagbo. bàbá wa àgbà Daduro Dagbo. bàbá wa àgbà Dagbo. Adamallahu ayatahu. Khariji Darul Ulum ni wọn àbí nínú àwọn ọmọ bàbá Lágége náà ni. Insha Allah. níkàlẹ̀ wọn atọrọ àdúà fún bàbá wa Mudirul Markaz. Adamallahu ayatahu. èyí tí Ọlọ́run fi ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun yẹn láròyé. gbogbo nkálukú dákẹ́ àròyé. gbogbo ẹ̀yin jama ẹ dákun ẹ já farabalẹ̀ fọ́lọ́run. ìyá tó dúró tí ń sàròyé nǹkan wábi kan lè jòkó. ẹ dákun ẹ lọ wábi kan jòkó sí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ rìn lọ tẹ́ ẹ rìn bọ̀. bàbá wà lágbo ti Islam a máa lo ẹ̀kọ́ ni ẹ dákun torí Ọlọ́run. Hayakumullah. bàbá wa Mudiru ni Sheikhul Waqti. Adamallahu hayatahu. wa Sahibul Waqti. Adamallahu hayatahu. wa Mudirul Awqat. Adamallahu hayatahu. gbogbo ẹni ọba tí lóun ọ̀fẹ́ fi wákàtí bàbá Lágége lo ayé tiẹ̀ lónìí ó ń tọ̀hún ò ní ní wákàtí. gbogbo ẹ̀dá tó bá ti lóun ò ní fi wákàtí bàbá Lágége lo ayé tòun lónìí ó ń tọ̀hún ò ní ní wákàtí kọ́dà kò ní ní ọjọ́ ayé. ebi gbogbo wa jọ lọlé kéwú náà ni àsìjọ kéwú náà ni. Insha Allah. sẹ́rù kéwú tiwa tá a jọ ké tí gbogbo wa jọ ń dìmú yìí sẹ́rù ẹ̀ lè yí ti ń bẹ lọ́dọ̀ bàbá Lágége òun. ìjẹ́rù kéwú tí gbogbo wa jọ ké tó fi ń pe gbogbo wa láàfáà ìjẹ́rù ẹ̀ náà lè yí ti ń bẹ lọ́dọ̀ bàbá Lágége tí wọ́n náà ní. original ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń duplicate gbogbo èmi rẹ̀ jọ ń wí. original gbogbo ń ta ń wí ń ta duplicate ni photocopy ń ta copy lọ́dọ̀ bàbá Lágége là ń lò. photocopy ń ta copy lọ́dọ̀ bàbá Lágége una làwa ń lò tá a fi ń jà fà. ẹlòmíràn rò pé Sheikh Adamu gbé nǹkan lọ wọn ò mọ̀ wípé wọ́n sẹ́ kù sára bàbá tòní. Insha Allah. bí wọn náà bá fẹ́ dára rẹ̀ wò tó fẹ́ máa bó o ti tó ibà àfa nìwọ náà ibà àwọn tó bí ọ náà sì já àfa ibà ó sì ń sọ pé àwọn tó bí ọ ìkànnì wọn náà tán láìfù síra rẹ̀ lójú wọ́n bá di ìrọ̀lẹ́ yìí àbí kọ́ tán síra ẹ lójú láàárọ̀ lápapọ̀ jùlọ wọ́n bá máa bó o ti ma wọ́n bá dago kan gééré tán láìfù síra rẹ̀ lójú ó rí i pé ìyàwó rẹ̀ ẹni àkọ́kọ́ tí ọkọ wù ọ́ tó bá ń bẹ lọ́jà tí ò sí nulẹ̀ ọba lóun fẹ́ wo ọkọ òun nìkan náà ni ó ríra rẹ̀ òun nìkan náà ni ó sì jáde padà. Insha Allah. gbogbo ayé lónìí ẹni wọ́n fẹ́ gbọ́ ẹni wọ́n fẹ́ rí ẹni wọ́n fẹ́ wò Mudirul Markaz. gbogbo ayé lónìí kò sí ẹni wọ́n fẹ́ gbọ́ kò sẹ́ni wọ́n fẹ́ wò kò sẹ́ni wọ́n fẹ́ fi àkókò wọn lẹ̀ fún torí ẹ̀ bàbá wa Lágége tòní ni. bàbá yẹn minal akhyar inú ẹni asàlẹ́sà ní bàbá Lágége gbogbo ẹni tí ó bá wá jẹ́ sàlàyé àfi kí ó fọ́lù bàbá Lágége. Masha Allah. ìlérí ibú ń wòran wọn ẹni làánà ń wòran wọn. La ilaha illallah.
kọ́dà ẹni wọ́n ti kọ́ pé nínú mọ̀lẹ́bí rẹ̀ ń ò ní jẹ́ nǹkan kan mọ́ yóò sì wòran bàbá lágége àmọ́ bí ẹ ti mọ̀ pé ní làánà ni pé kọ́mẹ́ǹtì tí ọ̀dà ló wọ́n kọ́. La ilaha illallah. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọ́sàfowó rẹ̀ ra dátà ẹ dákun torí Ọlọ́run bí ẹ bá jẹ́ kórí múdùmúdù ti ń fẹ́ ń bẹ́ẹ̀ ni ìyá àṣẹ wéèsì dátà rẹ̀ lérí nǹkan tí ò ní wúlò bàbá náà wá tóbi púpọ̀. Alhamdulillah. èmi fi máa pè wọ́n ní ológo tí ń lo ògo lọ́wọ́ lónìí ọmọ ẹni tó lo ògo tàná tọ́wọ́ sẹ́ ògo kù fún ni. sẹ́ńtúrì mọ̀lánà Sheikh Adam Radiyallahu ta'ala anhu. continuation rẹ̀ ẹ bá ń pè continuity fíìmù yẹn ó dà gẹ́gẹ́ bí àwọn fíìmù India tí wọ́n máa ń ṣe ẹ rí i pé sísìn fíìmù ni èèyàn kì í wò tán. bẹ́ẹ̀ni kì í ní the end. bàbá mudiru sọ bí ọdún mélòó nísìnyí wípé àwọn èèyàn ń rò wípé lẹ́yìn 100 ọdún mujadidu mi ń bọ̀ wá lẹ́yìn Sheikh Adam. bàbá làwọn èèyàn ń rò wípé tọ́gọ́rùn ọdún bá ti lọ lérí wọn dáwùlà riasa ilmiya fi biladi Yorùbá bóyá yóò bọ́ síbòmí bàbá mudiru ní you dey play. Masha Allah. sẹ́ńtúrì ṣe àdámà ń lọ ní lẹ́yìn 500 lẹ́tọ̀ máa fura wípé ìjẹ́ lẹ́yìn náà fẹ́ dàbí Sheikh Adamu tá ń gbúrò ńjọ́ kìíní àná. bàbá wa lágége tòní wọ́n ní àwọn èèyàn rò wípé dáwọ́lá Sheikh Adamu ó ti fẹ́ máa lọ bàbá lágége wá ní the play òun tán ààrẹ ní lẹ́yìn 500 years látò ṣẹ̀ṣẹ̀ máa rí ẹni tó fẹ́ jọ bàbá lágége tàná. látò ṣẹ̀ṣẹ̀ máa rí àtàndáde báyọ̀ sálàfáwá. Sálàfáwá. àtàndáde báyọ̀ sálàfáwá. Sálàfáwá. Mudirul markazi sọ̀nlàfáwá o ẹni tí ó bá dẹ́gbà kọ́lọ́ bínú kú. àtàndáde báyọ̀ sálàfáwá. ọlọ́run jọ dà fún ọ. àtàndáde báyọ̀ sálàfáwá. Mudirul markazi sọ̀nlàfáwá ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú. gbogbo ẹ̀yin ó ní mímọ̀ tọ́lọ́run fún lọ́gbọ́n. gbogbo ẹ̀yin ó ní mímọ̀ tọ́lọ́run fún lọ́gbọ́n. sáyidá ní ká ní mímọ̀ ká ná faraye. sáyidá ní ká ní mímọ̀ ká ná faraye. tí bàbá ṣe wá dọ̀rọ̀ tí ń di fa ó dọ̀. tí bàbá ṣe wá dọ̀rọ̀ tí ń di fa ó dọ̀. àtàndáde báyọ̀ sálàfáwá. àtàndáde báyọ̀ sálàfáwá. Mudirul markazi sọ̀nlàfáwá ẹni tí ó bá dẹ́gbà kò ní kó bàjẹ́ lọ mọ́. bínú kú. gbogbo ọmọ márìkàsì tọ́lọ́hún fún lọ́gbọ́n. gbogbo ọmọ márìkàsì tọ́lọ́hún fún lọ́gbọ́n. ṣẹ́gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ sí bàbá wa. ṣẹ́gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ sí àbá wa. wọ́n sọ pé Mudiru ń sọ̀rọ̀ sí Sàngàbé. wọ́n sọ pé Mudiru ń sọ̀rọ̀ sí Sàngàbé. kọ̀dẹ́sùn tó jọ ọ̀rọ̀ tí wọ́n ń wí. bùhùtánù yìí pọ̀ jù ẹ kí gbé fáráyé o. bùhùtánù yìí pọ̀ jù ẹ kí gbé fáráyé. àtàndáde báyọ̀ sálàfáwá. lọ́dà fún ọ. àtàndáde báyọ̀ sálàfáwá. Mudirul markazi sọ̀nlàfáwá ẹni tí ó bá dẹ́gbà kó lọ bínú kú. Mudirul markazi sóhun ni wọ́n rí fín. ọmọ Sheikh Adama sóhun ni wọ́n bú o. ó sì lọ wá gíga nílé ayé mi. ọ̀nà wo lọ fẹ́ gbé gbà tó fi ní jábọ́. àtàndáde báyọ̀ sálàfáwá. ọlọ́run jọ dá fún ọ. àtàndáde báyọ̀ sálàfáwá.
àfa tiwanu. ẹlòmíì gba àfa rẹ̀ pamọ́ ẹlòmíì fi àfa rẹ̀ pamọ́ kò lè dákọ̀ àfa rẹ̀ níta La ilaha tọ́lá àfa illallah. rẹ̀ ò ṣe gbé yọjú ọba yìí dákọ̀ àfa rẹ̀ wọ́n lẹ̀ lóko aláàfà rẹ̀ ló lù wá jìbìtì ń jò ní. Insha Allah. Babalágége kò sínú ìsírí wọn rí láti gba wọn tí ń bẹ tí baba tó bí wọn ti bí wọn kí wọn tó tawalla khilafa Sheikh Adam títọ́ tó fi wá di òní tá ń sọ̀rọ̀ yìí kò sínú ìsírí wọn rí pé wọ́n lu jìbìtì. Kò sí nínú tán Babalágége sọma tó ní pé rí. sọma pé orí mẹ́díà là á ti ń sọ kì í sọ̀rọ̀ yàrá orí gbogbo ayé là á ti ń sọ yìí kò sì ní wọbẹ̀ wọn ò sì ní wọnú ẹ̀ láyé. àmín. àfa wa olùyàn jìbìtì rí. alhamdulilah. ẹni wọ́n fẹ́ nasa àfa wa kò ní nasa àwọn torí pé ó ṣe fọ́ wa náà rí ìbẹ́nu ìsírí rẹ̀ kò ṣe fọ́ wa náà kò sì kú òun bẹ́ẹ̀ dì sí. ọ̀pọ̀ àfa wa Babalágége kò bóbi olómi sùn rí. àfa mi bóbi olómi sùn rí. ẹ wà nù ìsírí àfa mi. akaramakumullahu sa. tóun ló wọ́n nasa Babalágége. ayah illallah. àfa mi pẹtupẹtu àfọ̀sẹ́ni fi bàtọ̀mọ̀ kéwú jẹ́ Babalágége ò ṣe bẹ́ẹ̀. alhamdulilah. àfa mi gbogbo àwọn mùrídìí rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọ́n sìn ìyàwó ẹ̀ fa àwọn mùrídìí ọ̀jẹ̀ nǹkan kan dòní. la ilaha illallah. èpè la àfa mi àtọmọ kéwú rẹ̀ fi túká. subhanallah. àwọn tí ń sìn bẹ́ẹ̀ ní sinmi ayé wọn ò bọ́ sí i ẹ̀yin náà rí bí wọ́n ti rù ní ọ̀sẹ̀ ni ọ̀ sanra nù wa kọ́lẹ̀ ni ọ̀ sanra táwọn ọmọ mi yìí orúkún bẹ́ẹ̀ nù àwọn ọmọ kéwú wọn. ayakumullah. irú àwọn báwọn aláwọn ọjọ́ fi gbàgà pẹ̀lú Babalágége. àfa mi ò lè ṣe láìfù báyìí bá a ti ń ṣe bí Babalágége ṣe ń ṣe láìfù àfa mi ò lè ṣe wọ́n rìkọ́dù ẹ̀ wọ́n wá ẹ̀díìtì àwọn ọ̀rọ̀ sọkúsọ tí ń bẹ ń bẹ̀ kú ń bẹ̀ kú wọ́n tó jù sẹ́ni méjì. La ilaha illallah. sẹ́yìn wọn làwọn wípé ọjọ́ Babalágége wọn ò lè jọra wọn. maulana ẹ al-mudir. má jẹ́ àdàmú ara wa mọ́ adal waqtu adal azur sọ ibuhu al-mudir. Babalágége. àwọn wọn lásìkò tá à ń lò yìí gbogbo ẹni yòókù ó tò lẹ́yìn wọn ni. masha allah. ẹni bá wà lóhùn ò ní gbà bàbá yẹn ó lò mọ́ ayé ni masha allah. bọ́lọ́hún ti sinú ni. àmín. bàbá wa àgbà ń lè márùn. adamallahu hayatahu. ìfẹ́ tiyín pẹ̀lú bàbá yẹn ju tiwa lọ a sì gbà fún yín gbogbo wa sọwọ́ lẹ̀ fún yín torí tiyín ó ti kọjá scale ọjà scale yẹn yẹn ọlọ́run ìfẹ́ náà wá ń pè yín púpọ̀. alhamdulilah. ìfẹ́ náà báwọn yẹn ti ń bu yín tó fi ń tẹ̀ ń sílẹ̀ ẹ sì ń pè yín. alhamdulilah. ọlọ́run ò ní já padà sí bó lé yín bá. àmín. bàbá wa Salati adamallahu hayatahu. ẹ ṣeun púpọ̀ ẹ kú àníyàn rí lérí àfa Abdulrasaq yìí àfa yìí ti ń tẹ̀lé yín nísìnyí ilẹ̀ ta sí ọmọ akéwìn ni ọwọ́ agbáfà fún yín. alhamdulilah. látara pé wọ́n gbàfà fún yín wọ́n wá rí pẹ́yìn àti bàbá ń lè márùn àárín yín ọlọ́run nìkan lọ́mọ ní dáadáa àfa yìí wá wò pé òkè yẹ ń sáàfù ọ̀nà méjèèjì ṣé àfa mi ti ń sáàfù lọ́wọ́ àwọn náà tún ń sáàfù bàbá ń lè márùn ọ̀dà jẹ́mi ọmọ sáàfù méjèèjì pọ̀. la ilaha illallah. ó tún wá rí bẹ́ẹ̀ tún wá bínú. alhamdulilah. ẹni rẹ nìyí kí ló yìí jẹ́ ẹni rẹ ni wípé ìpìlẹ̀ rẹ ló bí yín. alhamdulilah. ẹni tí ìpìlẹ̀ rẹ ọba bí ọba jẹ́ ni rẹ ó lè jẹ́ ni rẹ lóòótọ́ àmọ́ ẹ̀mọ̀ rí tírèsì wípé ọkàn jẹ́ ni rẹ ni àpẹẹrẹ pípìlẹ̀ rẹ òbí ọmọ jáde lára rẹ̀. Insha Allah. ìpìlẹ̀ rẹ bí yín ẹ̀yin náà tún wá máa kún ìpìlẹ̀ rẹ náà. alhamdulilah. ọlọ́run mọ́sàájì kí á rí yín pẹ́. àmín. ọmọ àfa àdágbó náà ni Allahu Akbar ọlọ́run ó jẹ́ àrí bàbá wa dágbó yóò jẹ́ àrí yín pẹ́. àmín. bàbá wa Magaji Fátẹ̀mú tún kí yín lẹ́ẹ̀kan sí. àlùfáà wa Búbé ẹ ṣeun púpọ̀. Sheikh Abdulrasaq. olólùfẹ́ mi ni wọ́n. púpọ̀. ọlọ́run ò ní jí ó burú fún yín. àmín. àlùfáà wa As-Samaki bàbá wọn lè márùn ọ̀rẹ́ mi nu As-Samaki olólùfẹ́ mi ni ọ̀rẹ́ mi gidigidi ni o àmásẹ́ máa pé èmi ìṣẹ̀dátọ́nà ń dá èmi ni pé bí n bá ń fẹ́ràn yàn èmi ìwà yàn ẹni tí n bá ń fẹ́ràn èmi ìfẹ́ kí mi àti ọmọ ríra wa ń jojúmọ́ ìṣẹ̀dá mi ni torí wípé mo bàjẹ́ bí yàn bá ṣe mistake ẹyọ kan lọ́dọ̀ mi ọ̀sàgbàpọ̀ yọ dàbí ìgbà tí ìfẹ́ràn rẹ̀ rí ni èmi àwọn anífẹ́ kí n máa rí mistake ẹni tí mo bá nífẹ̀ẹ́ ní wàá fún distance díẹ̀ wípé ká má máa ríra wa ní gbogbo wa. ká lè níyì lọ́wọ́ ara wa. philosophy tèmi nù. Insha Allah. Alfa wa As-Samaki Abuja lafa wa
àfáà yìí ọmọ kéwu bàbá lábì kan ni bàbá wa lábì kan àmọ́ àgbẹ̀ bàbá wa lábì kan gbogbo pírọ́dọ̀tì wọn pátá tí Ádámù náà ni wọ́n ń fọ́lò Masha Allah. tí Ádámù náà ni wọ́n ń tẹ̀lé ní gbogbo pírọ́dọ̀tì wọn ok wọn àjọ máa kéwu bàbá lábì kan àfa àsámákì yìí wá fẹ́ràn mùdírù tòní ní ìfẹ́ tí ó kọjá àlà látara àfẹ́ ni Ọlọ́run ti ní kí àlùfáà wa Akínwùmí Ọlọ́run ti ní kí ìròyìn àfa àsámákì yìí fún wọn dáadáa ó fi wá jásí wípé gbogbo wàtàfà Akínwùmí lọ hajj bíi ọdún mẹ́ta tí mẹ́rin nísìnyí àfa wa yìí lọ́gbà wọn lálejò ọtọ́jú wọn tààrà kọ́ wá sí gbogbo nǹkan mẹ́ríkàsì láyé tábà àsámákì bá bẹ́ẹ̀ lọ́rin wọn ò pé o wàláhì yọ lọ irú ẹ̀ ní tíjọ́ ìkìláàsì àfa àsámákì ni ọkàn rí pósítà pé kìláàsì ó ṣe nǹkan mo sì wá ń lọrin àfa àsámákì wá dúró dè mí ń bẹ̀ mọ wá dé àtúnwájọ parí wọ́n sì ná owó àsámákì ìkìláàsì ó sì mà wọ́n ó tún wá lè jòkó lẹ́yìn àgbo ni olówó tí jòkó lẹ́yìn àgbo nítorí Sheikh Adam àbíkọ̀ wá kìláàsì ó tún fún wọn 50k tọ̀ náà lọ sọ yìí ó sì pè wọ́n owó òun sì wọlé barakallahu fika. Àmín. bàbá wọn lè wà nù tá a bá parí tán inú nǹkan àwọn àgbàlagbà tí ń bẹ lọ́dọ̀ yìí ẹ dákun ẹ bá ń wí fún àfa ńláńlá ni onímọ̀ ni o àmọ́ ẹnjìníà ni àwọn òjòkó yìí táwa ń ṣe wátawátà yìí wọn ní káwọn ọmọ ṣe yín lọ wọ́n bá ti kà yé pé nídìí nǹkan kan òun ni wọ́n fi tún fún àfa yìí ní 500,000 nísìn owó tán náà yìí nísìn bẹ́ẹ̀ wọ́n nísìn ti over 700,000 lẹ́nu òjòkó yìí lásán ní ti torí kíni torí Sheikh Adam. Wallahi lazim. Ọlọ́run wọlé agbo àfa wa Salati lẹ̀ ní ma padà sí ibú Azamaki. Amina ya Allah. Bàbá wa Salati ti sọ bẹ́ẹ̀ yawmula yawmeni gòbéde náà sá ẹni bẹ́ẹ̀ lájì bú bẹ́ẹ̀ náà wọ́n lẹ̀ ní ma padà sí ibú. Àmín. àti gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé àlùfáà wa Samaki. Àmín. Inna ataynaka. Bismillahir rahmanir rahim. Inna ataynaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal Àbá abtar. wa Ra'id akin àfa wa oníkan Saoty As-Saoty. gbogbo ẹ̀yin jama gbogbo ẹ̀yin àlùfáà mi tẹ́ ń bẹ ń kalẹ̀ àtẹ̀yìn ya wa pátá àfa wa gbàmì ìmáṣà wọn lẹ ti gbowó oúnjẹ láàárọ̀ yìí kẹ́ tó kù nílé ok àwọn èèyàn gbowó oúnjẹ náà wẹ̀ lóòótọ́ ọlọ́run ó jà èwo láwa tẹ̀lé báyìí wọ́n ní ẹ fi sínú ọlọ́run fa alibarika sí ọlọ́run ò ní fi yín lẹ̀ Àmín. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àbá wa Saoty àárọ̀ yìí ni mo torí tọ́pìkì káàdì tẹ́ mú wa èmi fún àfa Dáúdà yìí ọgbà lọ́wọ́ mi ìwò ẹ̀rí pé òun mo gbé fúnjọ́ tẹ́ mú wa ìwò ntí ń bẹ́ ń bẹ́ ẹ̀kọ́ tọ́pìkì sí ẹ̀kọ́ tọ́pìkì sí ọmọ yìí lòun wá ń wo káàdì láàárọ̀ ẹ̀ lọ́wọ́ ni ha wọ́n mà ní tọ́pìkì èmi yìí ti fún Mufadal ní pé ọ̀rọ̀ tá a sọ òun rèé Òun náà ní bẹ lọ́wọ́ mi báyìí. òun ní bẹ lọ́wọ́ ẹ̀ báyìí tọ̀ àbẹ̀ǹgbà mọ̀ wá wò láàárọ̀ mọ̀ wá bá a pé ẹ fún mi tọ́pìkì tọ́pìkì tẹ́ ẹ sí kí ni tọ́pìkì tán pè náà governance improvement àbí bá nàbì ti ṣe òṣèlú bó ti ṣèlú ńgbà mọ̀ wá láàárọ̀ yìí ni wọ́n á ń dààmú wípé báwo la ti ṣe kakọ tọ́pìkì kan kó tún dàárọ̀ ká tún rí i pé tọ́pìkì yí padà bẹ́ẹ̀ bá ṣe wá wí ma àfa wa Saoty ń gbà tá a palẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ bá ti wí ma ẹ bá wa gbà bisimilayi rahmanir rahim lakodi kana lakum fi rasulillahi husiwatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allah كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله lára nabi wa Muhammad uswatun hasanatun àríkọ́ṣe dáadáa ìwárí uswatun hasanatun. àwọn nǹkan téèyàn mú téèyàn fi ṣe hayat
téèyàn fi ṣe ìṣẹ̀mí ayé rẹ̀ ara nàbì béèyàn bí jọba kan tó bá fi lè mú síyáṣà lára sírátù nàbí àsíyàsíyà yàní sírátùhù àsíyàsíyà tó bá lè mú síyáṣà bá nàbì ti ṣètò òlu tó bá lè mú lára nàbì yóò máa là ìjọba náà ò ní parẹ́ kò sí ní kàbùkù ìjọba tó bá lè ṣe ètò ìlú bá nàbì ti ṣètò ìlú ìjọba àwọn máa succeed ìlú tán bá ń ṣètò bá nàbì ti tó bí Mákà ti rí lónìí tí Saudi àárí lónìí gbogbo Saudi àpáta Abdul Hijaz bó ti rí lónìí tí gbogbo ayé ń pa afẹ́ lọ́bẹ̀ òṣèlú dá lójú orí bẹ́ẹ̀ bó ṣe lu bẹ̀ ọba dá láti ilẹ̀ wá o ti bá asáàsù rẹ̀ dá màbá ní tí wọ́n máa lé eléri dá ní gbogbo wa fi ń wò pé òpópó Mákà máa roro ìbá àwọn kan ló tún ṣe àwọn tí ń tún ṣe ọ̀sà dédé tún ṣe foundation rẹ̀ ló ti dá anabi ló lé foundation sí yá sàkálẹ̀ òun lọ fà á tí Mákà fi dùn lọ kò sí èbó kan tẹ́rì rẹ̀ pé èbó kan mufti wọ́sẹ̀gbẹ́ kan mẹ́rin sámákì èbó kan tẹ́rì rẹ̀ pé tó sì máa ti ń ṣe ọgbọ́n tí ìjẹ́kẹ́ bọ́yá ó ní nǹkan kan tó gbé gáràdì kan àbí amúrú muhimmun tí ó gbé dé Nàìjíríà kí èbó kan kàn wá sùn kọ́ wá jí kọ́ wá lóhùn lálàá kó òun fẹ́ lọ lè sinmi Nàìjíríà èrò pé èbó wọn gbádùn kó òun fẹ́ wá sinmi yà yìí gbogbo ọmọ Nàìjíríà nísìnyí wá kó òun fẹ́ lè sinmi London òun fẹ́ lọ sinmi UK ní China làwọn èèyàn wá tún lọ nísìnyí ojiba ọrọ̀ ajé bẹ́ẹ̀ hot lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ náà tún hot lọ́wọ́ báyìí àfà kọ́ ọmọ China kan tí èyẹ pé ìjọba wa ṣe títì èyí tí ó ṣe títì gan ní sin ọ̀fẹ́ wa mọ́ torí wọ́n ń gbé wọn. ṣé a máa wí pé àṣàṣù Nàìjíríà níjọ́ tí Nàìjíríà ó gba òmìnira tí wọ́n fọ́ òmìnira lé wa lọ́wọ́ àwọn tó tẹ́wọ́ gba òmìnira ń jọ́ náà àníyàn rẹ̀ kí wọ́n gbà. Allahu Akbar. tọ́ra níyàn tó o bá fi ṣe nǹkan àníyàtu qabla al-amal àníyàn ọmọ tẹ́lẹ̀ lára ṣe wọ́n yẹ kó àwọn tó tẹ́wọ́ gba òmìnira lọ́wọ́ èbó ńjọ́ tí wọ́n gbà wọ́n yẹ kó àníyàn wípé a fẹ́ tòlú ni wọ́n gbà tí èsì àníyàn pé a fẹ́ kí rìásà ọmọ ajẹ́ tiwa ni wọ́n gbà ńjọ́ náà foundation wọn náà wọ́n lé kalẹ̀ gbogbo ń tẹ́rì tí ń ṣẹlẹ̀ Nàìjíríà lónìí kọ̀ọ̀sáyé ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ tí kò wá ń bá yàtàwárà súnẹ́l algish kàbíràn an kàbír ima jamba ẹni waljaw ima sojoro wasulm ima sabosi wọn jogun ẹ bọ̀ wá tó fi débi ó dé yìí ni foundation náà ní nǹkan gbogbo ń tábà malẹ́lẹ́rí ìrọ̀rùn ní kú ọmọ jẹ́ bá nàbí ti wá lo tiẹ̀ kọ́pìlà bẹ́ẹ̀ẹ́sà òun lákọ̀ sọ ànábì ò tí ì dòjíṣẹ́ ó wà ní age of 35 years ló ti kọ́kọ́ practice òṣèlú age of 35 years dànàbí practice òṣèlú kò tí dànàbí rárá kì í ma bí ọlọ́kọ̀ ń wà wọn lọ kì í ma sẹ́tọ́ lọ́hún fẹ́ gbé fún un òun ní báwo ló ti ṣe kọ́sìm. Kaaba owó àgbàǹlá òjò ńláńlá òun lọ kọlu Kaaba ọwọ́ awo Kaaba ńgbà owó Kaaba wọ́n wá ní àwọn Quraish wọ́n sì ní àwọn Qabail Quraish náà ní tọ́ jẹnẹrétì wọn wọ́n á ní àwọn banu Hashim banu kìnnìkan banu Abdul Manaf wọ́n ní káàkiri bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn fẹ́ tún Kaaba ma wọ́n á bẹ̀rẹ̀ sí tún Kaaba kọ́ wọ́n kọ́ ńgbà tó wá débi Hajarul Aswad Al-Hajarul Aswad wọ́n wá débi wọ́n ti kọ́ Kaaba tán ojú ọ̀nà bíi tí Hajarul Aswad wà yẹn báàbù Bani Shayba iná ni wọ́n wá ní ta ni ó gbé Hajarul Aswad sí ayé ẹ̀ Hajarul Aswad yìí sì rè òkúta yìí ní gbogbo àná la mọ̀ bí kò wá náà ṣe máa sáré kó wọ́n la òun fọwọ́ kàn tẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ náà láti bẹ̀rẹ̀ awwalul mataf ibẹ̀ láti bẹ̀rẹ̀ àti ma tawaf ibẹ̀ náà láti parí tawafu sí alibarika ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ istislamu ẹ̀ kó wá awi takbil onkaluku ní fẹ́ kìsì ẹ̀ ebi ìfẹ́ tí Ọlọ́run tó fi dá Hajarul Aswad gẹ́gẹ́ bí ipa kanuri wáyà wípé inú àlìjánná iná ní òkúta àwọn ti sọ̀kalẹ̀
funfun sì ní njọ́ tí ó sọ anabi ní ẹ̀ṣẹ̀ àwọn èèyàn gbogbo èèyàn tí ń tàwáfù Káàbà ẹ̀ṣẹ̀ tó ń kálukú ń kó wa òun lọ sọ di dúdú. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. àwọn Banu Shayba àtàwọn kọ̀báìlù kọ̀ọ̀kan nínú Kùráìṣì wọ́n wá ní awala kọ̀kọ̀ yàtàná sa'una baynahum wọ́n ṣe fanfa wípé man yad'u al-hajar al-aswad fi mawdi'i talẹ́ni wọ́n fẹ́ gbé al-hajar al-aswad sáyé ẹ̀ tani ó gbé síbẹ̀ bẹ́ẹ̀ báwọn eléyìí bá ní àwọn eléri kọ̀bílà kọ̀ọ̀kan wọ́n dìde pé àwa ìjọ fámìlì tiwa ni ó gbé eléyìí ń pé fámìlì tiwa ni ó gbé tọ́wọ́n fẹ́ wá anisa wa ń bẹ nínú Káàbà ń jọ́nà ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn wá gbọ́ra wọn yé lẹ́nìkan wá dìde nínú wọn wípé ẹjẹ́ adákẹ́ gbogbo fanfa yìí níta nídìí ń bẹ̀ ni pé ẹni tí ó yà wá ńlá ká yìí bá ti ṣe ẹni tí ó dájọ́ fún wa a nídìí tahkim ẹni tí ó dájọ́ fún wa ní awwalu dakhilin fi hadha masjid ẹni ó bá kọ́ wọlé gbogbo yẹn ẹjá jòkó lẹ̀ ẹni abárí tó bá kọ́ wọlé nísìn ó ń tọ̀hún ni ó dájọ́ fún wa ntọ́ ń tọ̀hún bá ti wí iná ni gbogbo wa ó tẹ̀lé. sallallahu alayhi wa sallam. wa awwalu man yadkhulu ar-rasulu sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wa dakhala ar-rasul anabi kan bọ̀ wá tiẹ̀ tó ń bá tiẹ̀ bọ̀ wá ń fẹ́ wá sin lọ́hùn níbẹ̀ ó sì wà ní age of 35 years kó tó di pé bí sàdé lànà bí ti sin lọ́hùn àmọ́ kò tí ì ní dẹ̀lí kìíní tọ́ka àmọ́ tí ń sin lọ́hùn kó tó di pé bí sàdé ló fi jásí wípé tá nábì ọba sin lọ́hùn before 40 years yóò bá wọn ṣe òòṣà tí wọ́n ń ṣe ó ti mà pé bọ́ ọ̀dà ó ti mà pé òòṣà ọ̀dà ó mà pé nìkan bẹ tí ń jẹ́ ọlọ́run ti fún un ní ilẹ̀ hàmù kínní yẹn kalẹ̀ kọ́bílà kí wàhálà yìí ó tó dé àkọ́kọ́ ntá nábì ń lò ní ilẹ̀ hàmù. sallallahu alayhi wa sallam. alhamaha fujuraha wa taqwaha dama ko bó ti dá èèyàn ni inú jìbìlà èèyàn fa alhamaha fujuraha wa taqwaha taqwa ló fi hàn nábì. sallallahu alayhi wa sallam. kò fi fujuru hàn anabi wa wọnú Kaaba wọn bá ní Muhammad Abdullahi ìsìn bẹ ní age of 35 years ń jọ́nà ó ti bá wọn qabla mab'asihi bi khamsi sinin ó wá di pé anabi dé ó wá ní wa à ń fa nǹkan kan lọ́wọ́ ta òkúta yìí ló kúta fẹ́ gbé sí yàyí eléyìí ń kóhun lòun ó gbé tọ́ ń kóhun lòun ó gbé wọn sì jẹ́ agbádùn bóun ni ká ṣe é ó ń ṣe ọlọ́run ní ẹ̀yin bàbá mi sallallahu alayhi wa sallam. ẹ̀yin náà lẹ́bi wa ẹni là á ká ìjù wa lọ ẹgbọ́n jù wa lọ gbogbo nǹkan lẹ́sẹ̀ jù wa lọ àmọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ èké tèmi alájí ẹ̀dákun aṣọ tẹ́ ẹ fi lé ọrùn ni ẹ sì yá mi ẹ wò sèlú ọwọ́ fa anabi lásọ anabi wa tẹ aṣọ lẹ̀ ọwọ́ tẹ aṣọ lẹ̀ anabi wa fi yaduhu sharifa ọwọ́ fi ọwọ́ rẹ̀ ọwọ́ fi gbé òkúta ọwọ́ gbé sẹ́rí aṣọ ọwọ́ ní gbogbo kọ̀bílà tẹ̀ ń jà yín ìjọ tẹ̀ ń jà wọ́n ní náà Banu Shayba ńkọ́ ọláwa rèé Banu kìíní kan ńkọ́ àwa rèé wọ́n wá pera wọn wọ́n kálukú súnmọ́ yà yìí eléri kọ̀ọ̀kan inú baálé kọ̀ọ̀kan nù dílé kọ̀ọ̀kan wọ́n wá pera wọn ní ẹ̀yẹn fà létí yà yìí wọ́n fà létí ẹ̀yẹn fà létí ẹ̀yẹn fà létí ẹ̀yẹn fà ogun wa fà létí ọwọ́ ní sẹ́ ọwọ́ gbogbo yín ti débẹ̀ oníbẹ̀ ni ó ní ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n wá gbé oní gbogbo yín náà lẹ gbé iyì tẹ́ ẹ fẹ́ gbà wípé àwa la gbé ajára àṣùwádùn sáàyè rẹ̀ tẹ́ ẹ fẹ́ kó kọyán parẹ́ òun ó kọ ẹnìkan kò ní parẹ́ ẹ gbé wọ́n wá gbé wọ́n wá lọ gbé sáàyè rẹ̀ ànábì ní gbogbo yín náà lẹ ti ṣe ẹ dákun òṣèlú kan jù báwọn lọ ẹni tó ní nílà aká yìí láti fi satisfy gbogbo èèyàn tí ó fẹ́ kí inú ẹnìkan ó bàjẹ́ tó fi wá lóru làákà yìí bẹ́ẹ̀ bí Saoty dé èyí ń àtàwọn ìwà míì tí ń wù òun níjọ́ tí wọ́n gbé dìde tó ní Ọlọ́run rán mi sí yín èmi ló jíṣẹ́ tọ́lọ́run rán mi tọ́rọ́ sí yín o àwálù ẹni ọkọ̀ sàdákà rẹ̀ inú àwọn àsìkò òhu òun náà làbú Bákírì
àmọ́ àkọ́kọ́ ẹni ọkọ́ gbà pé yẹn àkọ́kọ́ gbà láyé Khadija ni àkọ́kọ́ ẹni ọkọ́ gbà inú Bashar torí kó ti fẹ́ ànábì kí bí Isa ó tó dé òun ló sì kọ́kọ́ sọ fún òun ló mọ bíbí Isa ti dé òun ló kọ́ gbà fún lẹ́yìn rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ kílẹ̀ ń pè é Zaid ibn Haritha òun náà ọmọ ọ̀dọ́ rẹ̀ ni òun náà gbà fún Meizara òun náà gbà fún Abubakiri òun náà gbà fún nígbà wọn gbé Abubakiri pé èsè tó gbà ó ní má jarabtu alayhi kadhiban qattu ó ní tó jẹ́ ngbà ní pé njọ́ tèmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ ó ní kò parọ́ rí. Sallallahu alayhi wa sallam. ó ní kò parọ́ rí ló jẹ́ ngbà kó o tọ́ ni ti ọ̀sọ̀. náà anabi wa ń bá a bọ̀ bẹ́ẹ̀ ngbà tí ń bá a bọ̀ bẹ́ẹ̀ ngbọ̀ ya ọ ẹsẹ̀ wa kan báwo ni ó ti gbé síyáàsà kalẹ̀ nígbà tó bẹ́ Mẹ́kà ó ṣòṣèlú inú ṣòṣèlú òun láti rescue mùsùlùmí ẹ̀wọ̀n nǹkan tí ìjọba tó bá fẹ́ ṣe òṣèlú dáadáa ó gbọ́dọ̀ rescue àwa gbogbo ìyà tí ń jẹ ọmọ inú ìlú problem tá a ní ìjọba gbọ́dọ̀ wá solution sí ẹ gbọ́ Hayyakumullah. ẹ̀rí pé àwọn ìjọba ti wà yìí náà wọ́n fún wa solution tó pọ̀ gbogbo aláfọkànbalẹ̀ tí ò sí wàhálà kan lù mọ́ a sì ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́dà ń jẹun kù ni iná wa sì da tí nǹkan kò ṣe náà wa iná àjíẹjẹ wákàtí múnà rẹ wá kọ́ sí mu. àwọn blọọkù nu blọọkù ti di dànù ọ̀rọ̀ mi. ìjọba wa yìí náà àwọn náà ń ṣe ọlọ́run ọ̀sán wọn lẹ́sàn-án tí wọ́n ń ṣe. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Àbáwá Samaki inú òṣèlú tá Nábì tún ṣe inú ìṣe ìlú nígbà tí pírọ́blẹ́mù dé báwọn mùsùlùmí ní Mẹ́kà tí wọ́n bẹ́ẹ̀ nù nira tí nira mú wọn táwọn Kùrẹ́ìsì tí wọ́n ti nàmbàl àwọn bíi 80 ipa àwọn 80 àwọn pa wọn Ànábì wo kọ́nà olóhùn lè fi rescue wọn ló fi ní kó wọn máa lọ sí Abasha lọ́dọ̀ Asahama An-Najasi ó ní ẹ máa lọ bẹ̀ inna bi ardil Abasa malikan la yuslamu ahadun indahu falhikum bibiladihi hatta yaj'ala Allahu lakum farajan wa makhrajan mimma antum fihi ẹ máa lọ bẹ̀ ẹ lè fara pamọ́ síbẹ̀ ọ̀rá yé tàwọn ọmọ ẹ̀ kò sáré tara rẹ̀ ọ wá fira rẹ̀ òun fira rẹ̀ sínú ewu ọ wá rescue àwọn ọmọ lẹ́yìn rẹ̀ pé kí wọ́n lọ fara pamọ́ síbi kan kò sí olórí tó lè ṣe bí wàhálà bá dé nísìnyí àwọn ti lọ lóye bò àwọn bẹ́ẹ̀ lé. ọ̀gbọ́ àfa Hayyakumullah. ṣé ẹ dákun ṣé síyáṣà tànàbí nìyẹn kò lè jọra wọn ànábì rescue àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó gbà fún ọ rescue wọn lọ sábàṣà pé ẹ lè fara pamọ́ wọ́n ní wọ́n kọ́ yàrá ó ní ẹ fi mí lẹ̀ ogun tí ọba ṣe mí kó ṣe mí nítorí tọ́lọ́hún ẹ wọ́n má dáná sí lọ́rùn ẹ má lókun yẹn ìyẹn má lọ ilé fara pamọ́ bẹ́ẹ̀ ẹ fi mí bẹ́ẹ̀ èmi àtọ́lọ́hún mi ọ̀kanu ẹni ọba wa lè ṣerú nǹkan báwọn nílùú rẹ̀ dà bí Mákà ti dà. ẹ̀dá tó bá lè ṣe bá nàbọ̀ àmàmà ti ń ṣe bí ṣe ń ṣe ètò ìlú tí ń ṣètò ẹ̀sìn òun nílùú rẹ̀ ń dà. Ipò ọ̀ya inú tá nàbì tún fi ṣe òṣèlú tiẹ̀ síyáṣà rẹ̀ al-afu war-rahma wash-shura nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọlọ́run lọ́kọ́ ànábì pé ó lò ó fa'fu anhu wasfa wa shawirhum fil amri fa iza azamta fatawakkal ala Allah. Ànábì ṣe òṣèlú ẹ̀ pẹ̀lú kí ó fún wọn àwọn mùsùlùmí kó máa fún wọn ní amnesty àbí kílẹ̀ ń pè amnesty al-afu war-rahma anabi ẹni ó bá ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá tó bá fi lè túbá anabi àṣeyọ̀ndẹ̀ anabi ní àfilẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ má wò ẹ filẹ̀ ókè òun lọ́lọ́run fi gbé ààyè kalẹ̀ fún wa wípé gbogbo ẹni ó bá ṣe aburú tó bá túbá fa inna Allaha ghafurur rahim látara síyáṣà anabi nù. Sallallahu alayhi wa sallam. inú síyáṣà rẹ̀ òun ni wípé ká lọlẹ̀ anabi ní inú àwọn nǹkan tá anabi tún ní himayatu gayril muslim himayatu gayril muslim ìprotẹ́kìtì ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn alùzimma àwọn yahudi àwọn nasara tí wọ́n yé sara wa anabi sì kó wọn sínú abẹ́ ààbò islam
ọgbọ́ Hayyakumullah. òun lọ fa gulibati Rum fi adnal ardi wa min ba'di galabihim sayaglibun lillahi al-amru min qablu wa min ba'd wa yawmaizin yafra'u lil-mu'minun binasril abikinika. ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. araba nabi ti ṣèlú ni wípé àwọn tí èsè mùsùlùmí àwọn Rome kristẹni ni wọn àwọn Faris àwọn wọn bá Rome jà wọn wá kọlù Rome wọn pa wọn wí ni wọn inú anabi bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ wípé àwọn ọmọ ìyá mi àwọn ọmọ lẹ́yìn Kristi àwọn ni wọ́n borí yìí ẹlẹ́bọ ní borí wọn anabi gbèjà kristẹni against àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ Ọlọ́run fi wá ránṣẹ́ sí i mo ní pé inú rẹ̀ ń bàjẹ́ wahum min ba'di galabihim sayaglibun fi bid'i sinin wọ́n tún ìjà náà jà tí wọ́n bá tún jà àwọn Róòmù wọn padà win níjọ́ tí àwọn Róòmù padà win anabi celebrate pé Róòmù win ní Faris ara himayatu gayril muslimin àwọn aluzimma anabi protect wọn kò jẹ́ nǹkan kan ṣe jù kankan ò ní problem láyé anabi nasara kan ò ní problem láyé anabi kódà anabi máa fún wọn láyé ní máa bá wọn ṣe mítìnì nínú masalasi Madina ẹnu babalágége mo ti kọ́kọ́ gbọ́ yín first wípé anabi wọn bá anabi ṣe mítìnì nínú masalasi lásìkò tí ìjọsìn wọn tó anabi jáde fún wọn nínú masalasi pé kí wọn jọ́sìn wọn babalágége ló sọ. ẹnu bàbá àgbà alágége tòní òun ni àlùfáà wa àgbà táyé ṣe ọmọ bàbá alágége ti kọ́kọ́ gbọ́ wípé àwọn tí wọ́n ṣe lẹ́sìn mùsùlùmí wọn a máa bá ànábùwà Muhammad ṣe mítìnì nínú mọ́sálásí àwa mùmìnì kódà bí àsìkò ìjọsìn wọn bá tó tó ànábì àtúní ẹ̀yin sọ̀hábẹ́ ẹ jáde fún wọn ẹ jẹ́ kí wọ́n ṣe ìjọsìn wọn. adiplomasiya wa husnul jiwar ìbánigbé pẹ̀lú àwọn almuluk alaqatuhu at-tayyiba ma'a muluki gayril muslimin àwọn ọba tí è ṣe mùsùlùmí ànábì bá wọn ṣe àwa níṣẹ́ta jáwọ́ àfà gbogbo àwọn ọba tí wọ́n è ṣe mùsùlùmí làwọn àfà ń ṣépè lérí mẹ́díà ọba kan kèfèrí ni ọba kan wọ́n mú yẹ̀yẹ́ àwọn ọba ànábì ọ̀yẹ̀yẹ́ ọba kèfèrí kan tá ànábì fi kú kò sínú síra rẹ̀ ipò ọba kan tí è ṣe mùsùlùmí ànábì wá yẹ̀yẹ́ rẹ̀ ànábì a máa pọ́n gbogbo àwọn lọ́balọ́ba a máa pọ́n wọn lé ànábì ṣe bẹ́ẹ̀ àwọn tí àkídà wọn tí wọn lákídà Islam ànábì tún fún wọn ní ahad wọ́n fún wọn ní ahad wípé mo bá yín ṣàdéhùn pé lópin ìgbà tẹ́ ẹ bá ti ń bẹ lábẹ́ rẹ̀ àyà Islam tẹ́ ẹ sásábẹ́ wa o tẹ́ ẹ sákò lábẹ́ Islam Islam fi lọ́kàn balẹ̀ pé òun máa protect yín mùsùlùmí ló gbọ́dọ̀ protect kìrìsìtẹ́nì kaburu ọmọ sí nílùú wa nàbà ní tani kìrìsìtẹ́nì ó ní tí ó jẹ́ wípé next of kin fún tí ó fọkàn balẹ̀ sí níjọ́ tí àwọn ẹlẹ́bọ bá fẹ́ àtàkì wọn mùsùlùmí ló gbọ́dọ̀ dìde àwọn náà sì gbọ́dọ̀ dìde níjọ́ tí wọ́n bá fẹ́ àtàkì àwa náà àmọ́ ń gbọ́ ọjà pé bá nàbì ti gbé kalẹ̀ káwa ń tọ̀ bí Jésù tiwọn náà ṣe gbé kalẹ̀ káwọn náà ń tọ̀ lórí báwa méjìlá ń jà kí làwọn ń jà sí èrè ọ̀rọ̀ ayé àjàsí ọ̀rọ̀ ẹ̀sìn àjàsí tọ́lọ́hún bá nàbì ti ṣe nù kó tó wá dé Madina nígbà dé Madina yẹn ọba àwọn akọ̀bílà ọba Banu Kainoka Banu Nadir Banu Kuraizo gbogbo àwọn yìí àwọn tí ń ṣe rìásà lọ́wọ́ wọ́n ti ń jẹ wọ́n ti ń jọba wọ́n ti ń lo dáwùlà ká nàbì ó tó dé ìgbà tá nàbì dé wọ́n sọ dáwùlà kalẹ̀ fún nàbì wọ́n jùúlẹ̀ fún ànábì ní tẹ́ jùúlẹ̀ fún mi nígbà lọ́wọ́ yíyányá àjọ ṣe é ni ẹ̀yin náà máa bẹ lábẹ́ ààbò dáwùlà ìsìlámíyà ẹ wá sọ ẹnìkan tá nàbì fara ni nínú ṣètò ìjọba rẹ̀ nígbà tí o ti wá fara ni ẹnìkan òṣèlú yòówù tí ń bá ń fara ni ìlú òṣèlú yòówù tí ń bá ń fara ni ọmọlẹ́yìn rẹ̀ òṣèlú wọn yẹ sòṣèlú tọ́lọ́hún òṣèlú tayénu èèyàn lè ṣe òṣèlú tí ó sì fẹ́ ra àlùjánnà. Masha Allah. bá nàbì ti ṣèlú nù ni. Sallallahu alayhi wa sallam. wọ́n yẹ àwọn asahabu shura àwọn tí wọ́n jọ máa pálí ọ̀yàn wọn ó sì yàn kọ́dà nàbì náà yàn oyè kọ́dà nàbì a máa há àwọ̀dù fún sàábé. Sallallahu alayhi wa sallam. irú èyí tá a fà wá fún wa yìí Talha bunu Ubaydillah àbá wa Abdulrasaq. As-Saoty. Talha bunu Ubaydillah
níjọ́ tí wọ́n darí ogun kan lànàbí fún un ní àwọ́dù ọ̀nàwó gan ànàbí ní antal jawadul fayyad aljawadul fayyad wọ́n tọ́ ọmọlá tó kọ́ ọkàn máa ń da ọrẹ ni ó fún láwọ́dù ẹ̀ ó fún àwọn sàábé láwọ́dù kọ̀ọ̀kan. gbogbo àwọn àfọ̀ mọ́lúdi tá à ń fún yàn láwọ́dù ẹ̀ ríre o. kì í ṣe irú àwọ́dù tiẹ̀ tó ń fún wọn irú àwọ́dù ti Saoty yìí àwọ́dù tó dá lóhun kì í ṣàwọ́dù tá à ń lé gbé bá láwọ́dù ńlé irú èyí ń kọ́ wo ṣàwọ́dù rí kọ́ sí mu àwọn tí ń ṣe ní má dáná sí rẹ̀ lọ́rùn ayagunla ṣàwọ́dù rí kì í ṣàwọ́dù pé a lè gbá wọ́dù wa báyìí. kì í ṣe èyí tẹ́ ń fọlọ́sọ láwọ́dù o. jama ìyá kan ń ta èlé sọ ti ń ta wọ́n wá fún láwọ́dù ńgbà wọ́n fún láwọ́dù kọ̀ wá ẹni wọ́n á bí pé ṣe wá bí ọlọ́run ọmọ ṣẹ́tún òun ọmọ ibi tóun ti bẹ́sìn dé tán yẹn fẹ́ fún láwọ́dù ọlọ́run ọmọ ṣẹ́tún òun ṣe pé òun kan táwọn òun fẹ́ fún láwọ́dù mẹ́ta kan ní ṣe ń bẹ́ ń lé yìí mẹ́ta òun gan wọ́n ti máa ń lọ́rùn ni èmi dé ibi wọ́n ti ń sọ lọ́wọ́ pẹ̀lú tọ̀hún ni àfa aláwọ́dù tó sàwọ́dù lánàá lọ́ba gbá wọ́dù wa báyà ní sọ́ọ̀bù asalaamu aleykum wa rahmatulah wọn ni wa aleykum salaam ni alájà ìṣẹ́ta àrí òun lòde ni nígbà mọ́ àrí pa àrí wọn à ń tọ̀ kẹ́ má wulẹ̀ dààmú ara yín òun mo gbé abayín yàtọ̀ òun ni òun mọ̀ dáná o wọ́n sì gbé kinní yìí wá bá wọn lé àbí kó lè gbá wọ́dù mẹ́rin mi kọ́ ọ́n ẹ̀dá sọ pé ìsìn lé tiẹ̀ di mẹ́rin nù. èyí wòye sàwọ́dù bàbá fẹ́ àwọ́dù yẹn ẹ̀ rí i pé tọ́lá ha ti mọ̀ sọ yìí ìgbà tán darí ogun tí wọ́n rí contribution rẹ̀ sínú Islam tá a bá fẹ́ fún yàn láwọ́dù merit award ẹ gbọ́dọ̀ wo gbogbo àwọn tí Abdulrasaq fún láwọ́dù lẹ́ni kò sí ẹni tí o táwọn lè bí gọ́rẹ̀ ni wọn ò tó nípìnlẹ̀ tí bàbá wọn lè márùn sọ̀rọ̀ wọn báyìí àbí búbẹ́ ni ò tó bẹ̀ àbí As-Saoty èmi náà ti ròyìn As-Saoty ní sèyí wípé contribution As-Saoty lórí ọ̀rọ̀ mẹ́ríkàsì yìí kò kéré As-Saoty ó wá sọ fún wa ńjọ́ kan pé ẹ̀dá kẹ́ mú mi déwájú bàbá Mudiru As-Saoty ó sọ rí bàbá sì mọ As-Saoty dáadáa àmọ́ kìí ṣẹni tí ń wọ́ sọ̀tọ̀ pé mọ́sáfẹ́ máa rí bàbá àwọn tí ń wí pé kò ní ìdíkà rí bàbá àdékásá máa ṣiṣẹ́ kí bàbá ó sì máa feel fine èyí wò tó kátó wá pé bàbá wa láyà bàbá wa dámádàmí àbí kí ẹ máa pè wọ́n gbà wọ́n bẹ láyè alájì bàbá wọn ókè àwọn náà bí dámádàmí tọ̀ ṣé àwọn yìí wò láwò ni. kátó wá ní jákèmẹ́lì. kátó wá ní jákèmẹ́lì fún rẹ̀. sáwà ló pọ̀ létí ni. kátó wá ní Haruna Rashid. dábàlá hayata. gbogbo àwọ̀dù tí Abdulrasaq ha lónìí àwọ̀dù yẹn ẹ tẹ̀ sójú ẹ̀ ni kìí sàwọ́dù asialuka Allahumma àwọ̀dù yìí wọn kọ kìí sàwọ́dù yà tí arísìkò aragada àwọ̀dù tó dáa ẹ́ tanijẹ́ báwọn ok ṣé yìí bọ́ọ̀bù àkíní gan ti máa. kan fún láwọ́dù. ọ̀sọ́kùnrin sóbin. bọ́ọ̀bù. ọ̀hún náà ń gbà wọ́ọ̀dù lọ́wọ́ àwọn afa. àwọn afa kan fún láwọ́dù. àní wọ́n fẹ́ nìkan láwọ́ọ̀dù olóso àwọn náà sì mọ̀ kólóso ni wọ́n mọ̀ kólóso ni ṣe àmọ́ tẹ́ ẹ bá wọ àwọn afa àtọ́ máa há àwọ́ọ̀dù fáwọn eléré ibú tí wọ́n yẹ fáwọn eléré ire láwọ́ọ̀dù tán há àwọ́ọ̀dù ẹlòmí inú àwọn afa àti há àwọ́ọ̀dù ẹlòmí ó dé alikiyama màláíkà òní tí ìrètí rẹ ti pé àwọ́ọ̀dù tẹ̀ náà ni. La ilaha illallah. mo ti màláíkà sọ̀rọ̀ báwo ni ó ti wí bẹ́ẹ̀ ọmọ tí wọn náà mọ̀ wípé abẹ́ rẹ̀ ní ntà tí fi ń jẹun ọwọ́ lọ àwọ́ọ̀dù ẹ̀ ń bi mòlúdì ṣé àwọ́ọ̀dù wípé ó ṣeun tí ń ta abẹ́ àbọ̀ kọ́ntribútì abẹ́ sínú humanity. àbí kó dẹ́kun rẹ̀ kó má ṣe mọ́. àbí ọ̀nà tó lọ fún káàdì ọ̀nà tó tọ̀ délérí ẹ̀ káàdì kò ní dìre. ẹlòmíì fẹ́ gba àwọ̀dù àfa aláwọ̀dù ọ̀nà lómi tán ó sì fún káàdì pé fún aláwọ̀dù. àmárù àwọn àwọ̀dù báyìí gbogbo ẹni tí ó bá gba àwọ̀dù láyé ẹ gba àwọ̀dù lọ́wọ́ àwọn tí wọ́n mọ rírì tí wọ́n ń pè ní award. tí wọ́n ń pè ní àwọ̀dù ni. ayakunlawula. bẹ́lẹ̀ yìí bá jẹ́ wáàsí. bẹ́lẹ̀ yìí bá ń jẹ́ wáàsí. ó dàbí pé iṣẹ́ tí tọ́pìkì tẹ́ fún mi bí n bá tiẹ̀ rí yanjú bó ti yẹ kí n yanjú ẹ̀ ẹnu bí mo ti ra rẹ̀ yìí náà gẹ́gẹ́ bí wípé ìpalẹ̀mọ́ rẹ̀. eléyìí náà dojú ẹ. ẹ̀rọ bá mi gbà báwọn náà. èyí náà dojú ẹ. àwọn ìyá wa tí wọ́n jòkó lẹ̀. àwọn ìyá wa tán jòkó lẹ̀. àtàwọn bàbá àwọn àlùfáà wa tí wọ́n jòkó lẹ̀. àtàwọn àlùfáà wa tán jòkó lẹ̀. anabi sọ fún wa. anabi wa Muhammad sọ fún wa. inú àdìsí rẹ̀ kan. nínú àdìsí rẹ̀ kan. anabi sọ bẹ́ẹ̀ fún wa. anabi wa Muhammad sọ bẹ́ẹ̀ fún wa. inú àdìsí rẹ̀ kan. nínú ọ̀rọ̀ rẹ̀ kan. anabi wa Muhammad wípé. anabi wa Muhammad sọ wípé. inna min ashirati sa'a.
ń bẹ nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlìkìyámà pé ọjọ́ kan yìí dé. an yurfa al-ilm. òun náà ni pé wọ́n kó mímọ̀ kúrò nílẹ̀. wa yasbita al-jahal. àyìmọ̀kan wà gbalẹ̀ kankan. àyìmọ̀kan ni ó padà gbalẹ̀. àyìmọ̀kan ni ó padà máa ṣèjọba. a kó ìmọ̀ kú nílẹ̀. a kó mímọ̀ kúrò nílẹ̀. tẹ́ bá wo nísìn. bẹ́ẹ̀ bá wo nísìn. àyìmọ̀kan ní ń bẹ lórí mídíà lónìí tọ́pọ̀. ìmọ̀ tí ń bẹ lórí mídíà ò tó nǹkan. ìmọ̀ tí ń bẹ lórí mídíà ò tó àyìmọ̀kan tí wọ́n ń gbalẹ̀ kankan báyìí. àwọn tán jẹ́ onímímọ̀ àwọn aláìmọ̀kan ti gba mídíà mọ́ lọ́wọ́ wọn ò jẹ́ wọn ráyè. àwọn tán jẹ́ onímímọ̀ àwọn aláìmọ̀kan ti gba mídíà mọ́ wọn lọ́wọ́ wọn ò jẹ́ kí wọ́n ráyè. ẹ ṣàkíyèsí kíní kan ní àwẹ̀ yìí. naam. flyer àwọn ọ̀dọ́ àwọn àfa kékèké ó wá pọ̀. bẹ́ẹ̀ni. àwa tí wọ́n ṣe wá sí fún gan akéré sáwọn tí ó ṣe wá sí. bẹ́ẹ̀ni. flyer wa pọ̀. àtolódo. àtẹni tí yóò kéwú kọ́dà ẹni tí yóò mọ Suratul Fatiha òun náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. ẹnìkan bẹ́ẹ̀ nínú àwọn tí ń ṣe wáàsí lórí mídíà lónìí wọ́n sì ń pè lóde dáadáa kò sóde tẹ̀ ẹ̀ ti níbà ẹ̀ ní dàpọ̀ ẹ̀ yọ mara rẹ̀ bí n ti ń wì òun náà ni yọ máa rún mara rẹ̀ àfi tó bá gbókòó rẹ̀ jáde fún òun là ń bá wí kò mọ Kùránì ké. Allahu Akbar. bẹ́ẹ̀ni Ọlọ́run tú àṣírí ẹ̀ fún mi ni. Hayyakumullah. kò mọ Kùránì ké rárá tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ kó nkúlù aláwọ̀ ẹ kó ní àwọn iná àtinà ẹ lọ lè gbé alahakum ẹ gbé fún. abilamuyekuni. abilamuyekuni lẹ́dínà kafaru min alil kitabi ẹ gbé fún kò má ké ni o àmọ́ ọwọ́ awa owó lọ́nà àrọ́dàrọ́dà arúmajẹ oníjàlá bí nkankan ni ọwọ́ rẹ́ǹtì ọmọ kan tó ń lọ lé kéwú tọ́gbà sàádà tí ò rí nǹkan fi ṣe ọwọ́ rẹ́ǹtì ẹ̀ àwọn mẹ́ta ẹ̀ máa san oṣù fún yín ẹni tí ọ̀rọ̀ wà sí ọ̀rẹ́ǹtì ẹ̀ àwọn tí ọmọ ká agbádá ọ̀rẹ́ǹtì ẹ̀ tọ́ba wa lòde ọmọ tọ̀ yọ wá pé orin wo la lò orin báyìí ni tọ̀ ìyẹn máa túmọ̀ ẹ̀ ìyẹn sì wá túmọ̀ ẹ̀ kí ṣé kò túmọ̀ pé yẹn kú tọ́ba ní rárá o ó túmọ̀ wípé ọ̀tá yóò ní kó tu fún un tọ́ba wa tu ṣé túmọ̀ ẹ̀ nu ṣé kò sí pé yẹn kú mẹ́ ok dámidá wọ́n sá máa fa àyà wọn gbogbo ọ̀rọ̀ tí n bá ti ń sọ wọ́n sá máa fa àyà ọba ti wá ní iná kẹbíra bílá ilimi àwọn bàbá wa ti ń kúrẹ̀ gẹ̀tìgẹ̀ ẹ wo bàbá ẹ wo àwọn bàbá ẹ wo fìlà bàbá ti rí máa sugara ẹ bàbá ti ń rẹ̀ ní músẹ́ yọmọ wa wí ntọ́ bá wù yọmọ wí lọ ẹjọ́ tí ẹrú Ọlọ́run kan òun lọ́ wá fi kíní rẹ̀ ọ wá fi hàn mí òun ṣe fídíò rẹ̀ ni ọ wá dọ́gbọ́n fi hàn mí ọ̀rẹ́ rẹ̀ ni ìwọ̀n ń kí alukurani àfa la ilaha illallah ìkékùké Muhammad Rasulullah ìsàwọn gbogbo ẹ lọ mo ní ẹni tí ìmọ̀ ẹ̀wọ̀ tẹnu rẹ̀ nù kọ́ yìí Ọlọ́run náà ni kò mọ nǹkankan gbogbo àfa àti okun òun ṣe wá sí lórí mídíà èyí tó dáa tá a padà máa ṣe ni wípé lójú agun live wọ́n padà máa bí àfa mọ́síálà. ntí ó dànù. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sá wọlé. ẹ pèsè omi kò ní wa. torí wípé ànábì ti jẹ́ àmọ́ yìí pé àwọn aláìmọ̀kan ni ó gbàlú bàbá wọn lè márùn rè ẹ wo bó ti kún kẹ́kẹ́ tó táwọn ni wọ́n wà lérí mídíà nísìn táwọn aláìmọ̀kan ti gba mídíà tán àbí bàbá wa Sàláàtì. ẹ o Sàláàtì. wọn kálukú náà yà jòkó lẹ̀ wípé wọ́n dédé ń táwọn èèyàn bá wa ń lé àbí ń tá a bá lòdì tán bá bi wa àmàlàyé wọn. wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń kéwú lọ́wọ́ àtẹ̀yin ọmọ kéwú gbogbo àwọn ọmọ mi yìí. àwọn ọ̀dọ́ àfa. ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilah. gbogbo wọn ni wọ́n kéwú tí wọ́n yanjú. alhamdulilah. èyí tó kọlu nínú wọn tó ní bàǹkan lára rẹ̀ ó múra. ẹ̀ kó aláìmọ̀kan sẹ́yìn. àyè sì rìn kí òde. wọ́n yé sì rìn káàkiri òde. wọ́n á pàdé wa káàkiri. ó ti àmẹ́yìn ọ̀dọ́ ẹ lọ kéwú o torí wípé àsìkò kan padà ń bọ̀ wá tọ́já sí pé ojú ò ti àfa àti ọba máa kéwú. ẹ máa pọ̀pọ̀lọpọ̀ àwọn àfa nísìnyí owó lẹ̀ fi ń bẹ̀ ẹ̀ fi ń ṣe kí ni wọn kò gbé èbó kọ̀ọ̀mọ́ lárúbáwá ọgbọ kò gbé èbó kò gbọ́ lárúbáwá. nọ́ọ̀sì wáàsí kan 20k ni. nọ́ọ̀sì ẹ̀yọ̀ kan owó ni. àdìsí àtàyà àtòrin. ẹ kéwú o 20k. bàbá di àsìkò kan ojú ọ̀padà ti àfa àti ọba kéwú tọ́ra àsìkò ń bọ̀ táwọn èèyàn máa challenge àfa lójú agbo wọ́n máa béèrè nǹkan lójú agbo. Ọlọ́run wọn ṣàánú wa Sheikh Abdulrasaq
ìmọ̀ náà ò ní bàjẹ́ o. ìmọ̀ náà ò ní bàjẹ́. ohun náà ò sì ní bàjẹ́. ohun náà ò ní bàjẹ́. alibarikọla àwọn ẹni Ọlọ́run. alibarikọla àwọn ẹni Ọlọ́run ò ní fẹ́ yí sàṣemọ fún yín. Olúwa ò ní fẹ́ yí sàṣemọ. bàbá wa gbónlé márùn-ún. bàbá wa gbónlé márùn-ún. ẹ kú àdó tí ọmọ. ẹ kú àdó tí ọmọ. Ọlọ́run jẹ bọ́mọ jìnnà. Ọlọ́run jẹ bọ́mọ jìnnà. torí yín ni òjé wọn lọ sẹ́kọ̀ọ́ lónìí. torí yín ni òjé wọn lọ sẹ́kọ̀ọ́ lónìí. kò sí ní tó lè dè wọ́n mọ́lẹ̀. kò sí ní tó lè dè wọ́n mọ́lẹ̀. Sunday yìí. Sunday yìí. kọ́ má dé markas. ká má dé markas. àmọ́ torí yín ni. àmọ́ torí yín ni. torí yín lèmi náà fi wá. torí yín náà látàyè ṣe náà fi wá. wàlúwà ara mi ò gbà kí n wá lónìí. ara wọn ò gbà kán wá lónìí. àtànátà ti ń bọ̀ láti ẹ̀rin lé. àtànátà ti ń bọ̀ láti ẹ̀rin lé. làwọn ọmọ tí wọ́n ti rí pé àbá yìí ò wà well. wọ́n ní the rest. wọ́n ní the rest dáadáa. wọ́n dà torí ẹ̀ nísìn àti ṣe máhàwù alikọta tó tẹ̀síìrì tá a ṣe lónìí. àti delete ẹ̀ nísìn. àwọn ẹ̀ńtọ́ báyìí àgbàlú èbó lọ. àwọn ẹ̀ńtọ́ báyìí à ń lọ UK ká lè sìn. kò sí wàhálà fún ọ. kò sí wàhálà. lọ yẹn ju ọ sínú ọkọ̀ kọ́ máa lọ. sẹ́yìn nìkan àbẹ́mi àti. ọkọ̀ ojú omi ni sáwọ́dọ̀ nǹkan sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì já rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì já rọ́ọ̀jú ló wá sí. àtàyè ṣe bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì bá rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì bá rọ́ọ̀jú ló wá sí. àwọn ọkùnrin ń ṣe wá sí. àwọn obìnrin ń sọ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. àwọn dúdú ń ṣe wá sí. àwọn funfun ń ṣe wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bẹ́ẹ̀ bá rọ́ọ̀jú gbọ́ wá sí. ẹ sì máa rọ́ọ̀jú ló wá sí. bàbá Waliyullahi ilé Jakimali bàbá wa gbà ó ń lè márùn-ún. bàbá wa gbà ó ń lè márùn-ún. gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n tún ṣe bẹ́ẹ̀ lénìí. gẹ́gẹ́ bí ìṣe wọn tí ń kálukú wa náà mọ̀ ní. kọ́dà gbogbo àwọn tí wọ́n ń bẹ ní jìnnà àtàwọn tó ń bẹ ń tòsí mọ̀ pé bàbá ṣe máa ń ṣe nù. wọ́n gbé tírà yìí lé wọ́n gbé àwọn tírà dáadáa yìí tó ní kìmí nú yìí tó já sí pé ní gbogbo wa ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwa tí a jọ ń kéwú tó já sí pé ní bàbá wa gbà àfọ onímọ̀ gbà tó já sí pé ní àti ìfẹ́ rí ẹni tó sì ṣáwájú wọn lẹ̀ Yorùbá yìí Mọ̀lánà Sheikh Adam Abdullahi Lórí. wọ́n ní kó máa jẹ́ ọrẹ kó máa jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ tiwọn. tọ́ wọ́n ní kó máa lọ sọ́dọ̀ àfàwà As-Samaki. wọ́n ní Malam Salih Mustapha Turakingeri olóríire àgbáyé. òun ló rà á tó pọ̀ torí kí bàbá wa àgbóńlé márùn-ún máa pín. wọ́n ara tíra bàbá lágége Alamatu Sudani kó pọ̀ ká máa wá pín káàkiri. kódà lọ́fẹ̀ẹ́ nìkan máa pín ká máa gbà kọ́bọ̀ mbẹ́. wọ́n ní àfàwà As-Samaki pẹ̀lú ìfẹ́ bàbá lágége tí ń bẹ lọ́dọ̀ yín àti sẹ́tẹ̀ǹsì ó wù àwọn káwọn pìrìsẹ́ǹtì rẹ̀ fún yín. bàbá Sàdáàtì wọ́n iná káyìn náà kún fọ́tò ní ọlọ́run ó jẹ́ kémi náà ṣiṣẹ́ débi pé lè gba tíra bàbá wa lè lórí báyìí. àmín. ẹ dákun ẹ jẹ́ kán yanjú yìí náà mo fọlọ́ mẹ́. ó dà bẹ́ẹ̀. àwọn ti pìrìsẹ́ǹtì ẹ̀ láti kàn ẹ dákun ẹ ya kínní yìí kó dáa bẹ́ẹ̀ bá ká gbogbo èèyàn ẹ ká bàbá mi Sàláàtì ẹ sì ká As-Samaki ẹ ká gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ yìí náà. bàbá mi àgbà ọ̀gá èmi àtàfà Abdulrasaq nù sars wàdàgbò báwọn ṣe ń jẹ́ 1 àfà Abdulrasaq ń jẹ́ 2 èmi ń jẹ́ 2.5. ok ẹ̀yin ò jẹ́ 3. 2.5. àwọn náà ní ó yá. ẹ dákun ẹ yẹ kí wọ́n pírísẹ́ǹtì Jakimali. bàbá Sàláàtì ẹ dákun wọn ní kẹ́ pírísẹ́ǹtì kìíní àwọ́ọ̀dù Jakimali. Alhaji wa Abubakar Bube tí Alhaji wa Abdulrasaq Bube tí wọ́n wá ṣe aṣojú wọn posthumous award náà lélẹ́yìn náà mọ́rò posthumous award. bàbá wa àgbà Bube bàbá wa As-Samaki
ẹ kú dáadáa ẹ kú oríire ẹ dákun àwa tá à ń ṣe kankan lójú agbo yìí ká disappear mbẹ ẹ jọ àwa tá à ń ṣe kankan lójú agbo yìí ẹ dákun ẹ já wá bí kan jòkó sí ẹ jọ. bàbá wa Sámàkì ẹ bá mi ṣàdéhùn kan ṣùgbọ́n ẹ tí ì mú un ṣẹ dáadáa tẹ́ ń ṣe ni bàbá wa Jákùmálì ni wọ́n ròyìn máa bá ti nífẹ̀ẹ́ àlè lórí oríire ó máa jẹ́ tiẹ̀ lọ bàbá Abúgbé ẹ máa bọ̀ ẹgbẹ́ mi báyìí àfàwà Kọ́sìm mo fún yín ní account number kan lẹ́ẹ̀kan àfàwà Kọ́sìm mo fún yín ní ìwé pélébé kan account number. gba ó lè márùn-ún ẹ̀jẹ̀ ní adamallahu hayatahu. adamallahu hayatahu. ẹnu wọn láti gbọ́ wípé Ànábì sọ yìí pé mo fẹ́ ka hadith yẹn ni pé ma yuhibbu li nafsihi ẹ rán mi létí bẹ̀rẹ̀ hadith yẹn lákò la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. njẹ́ tí wọ́n bá ń tú ìtumọ̀ hadith náà fún wa wọ́n á sọ fún wa yìí pé Ànábì yìí ní ká fẹ́ràn ọmọlàkejì ni kò ní ká fẹ́ràn ọmọlàkejì ju ara wa lọ. ẹ̀ṣẹ̀ tí àwọn Sheikh wa tí wọ́n ní mo ṣe àwọn nísìnyí lọ́dọ̀ tèmi kì í kọ́kọ́ ṣe àkàrà kúmọ̀lá ẹ̀ mo fẹ́ ẹ mọ̀ bìnrin tó lọ lọ wájú àwọn àpàlọ́kà ni mo ti sọ mo fẹ́ tó bá jẹ́ yìí nìkan náà mo bá wí mo fẹ́ ṣàlàyé rẹ̀ bí kódà kì í wá ṣe yóò mọ̀ jẹ́ faidatul umum òun ni Ọlọ́run jẹ́ ara àwọn àpàlọ́kà pẹ́ wọ́n àgbọ̀n lè márùn wọ́n sọ níbi òde kẹta tí wọ́n ní ká wá ń jò ní ìta pàdé wọn wọ́n á sọ yìí pé ẹlòmíì ń bẹ ojú kan ló wà ẹlòmíì ń bẹ ń lọ bí ń tún lọ bẹ̀ òun ni àmọ́ wọ́n á sọ bẹ́ẹ̀ wọ́n fi òròyìn kan lómi jọ́nà pé inú àwọn tí kò lọ bí lọ bẹ̀ òun ojú kan náà ló wà ọ̀dọ̀ mùlá Sheikh Abdullah lórí ni nínú tí kò wá tí kìí ṣe leisa díìnì kìí ṣe ọ̀nà mi kìí sì ṣe tí mo wù mí òun ni káwọn kèmí ló lè kí n wá kọrin kìí fẹ́ wù mí rárá àmọ́ nítorí ìfẹ́ àwọn mùlá Sheikh Abdullah lórí òun ni mi ò ọ̀lẹ́ àwùbálì èyí ò wo kọ́tọ́ bá pè mí kọ́lá kẹ́hìn pè mí lẹ́yìn akọrin kẹ́hìn kò sí tó bá jẹ́ nítorí àwọn Sheikh Adam ni ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ìdí tí mo fi wá dákọ̀ iye owó tí mo dákọ̀ òun ni pé èmi máa fẹ́ ẹlòmíì yóò wà ní àwọn fẹ́ ṣe ẹnà pàtì àbí àwọn fẹ́ ṣe kíní kan àwọn láwọn ọ̀rẹ́ wa kan táwọn ọmọ lọ àmọ́ kì í tẹ́ mi lọ́rùn àti lọ́bẹ̀ kí wọ́n máa jó láàrin àwọn obìnrin orí mi la púpọ̀ nígbà ládùúgbò ọdún mẹ́ta ló ń lé kéwì ìta gba ìsánáwì kí wọ́n lọ lè fọ́ láàrin àwọn ní mo fi wá dákọ̀ iye owó tí mo mọ̀ pé àwọn ẹni ò ní fẹ́ san torí rẹ̀ tó yà pé nítorí àlẹ́ àlórí ni kódà kí wọ́n ní ẹ̀rín ilé láti fẹ́ ṣe mòlídìí àlẹ́ àlórí kí wọ́n ṣe tẹ̀yà àlẹ́ àlórí wàláhì máa wọkọ̀ débẹ̀ fúnra mi àwọn tó bá ti jẹ́ pé nǹkan míì tẹ̀sán sáwọn Sheikh Adam ni màá dákọ̀ iye owó tí wọn ò ní lè fẹ́ san tí wọ́n fi wá fi mílẹ̀ sáàyè mi jẹ́jẹ́ ẹ dákun àwọn sáwọn ẹ bá mi ọ̀tọ̀ lọ́kẹ́ bọ́ bínú ọlọ́run mọ̀ ṣàjà rí pé tẹ́ bá lóde mi ẹ dákun ẹ pè mí ìwà mọ́ bí ètò ẹ̀sọ́ yẹn wedding ní tẹ́lá tó kébi jọ́ mi ìtún ní wọ́ ẹ dákun ẹ bọ́ bínú ọ̀tàṣù àwọn akíkalẹ̀ àwọn àgbàlagbà ọlọ́run mọ̀ ṣàjà rí wọn pẹ́ àwọn bá wa gbà bàbá Sàlátì ẹ̀jẹ̀ ṣe ṣe ihò eré yín ni gbogbo wa jòkó sí lónìí ọlọ́run mọ̀ sọ́ lórí ibú wọn yín lọ́wọ́ ọlá nàbí sallallahu alayhi wa sallam gbogbo tí bàbá tún wá ń wò pé tọ́lọ́run ò bá gba ilé yìí tí nǹkan kan ò bá ṣe léyìí yóò padà dìdùnú ọlọ́run mọ̀ disappoint ń bẹ̀ ọlọ́run mọ̀ disappoint ń bẹ̀ ọlá Sheikh Sàlátì àwọn àlùfáà wa gbà bàbá wa àwọn Sheikh wa tí a mọ̀ gbọ́rọ̀ wọn láéláé láti inú rédíò alfa wa gbadagbo ọlọ́run jaari wa pẹ́ ọlá nabi sallallahu alayhi wa sallam ọlá nabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ní kalẹ̀ ó fi wá yẹn tún padà sọ́dọ̀ àbá àgbò lè bá wọn lé ẹ̀ka sí hamiluna alayhi mudiri al-markaz jani adam allah hayatahu ọlọ́run mọ́sá jaari wọn pẹ́ o ọlọ́run jaari wọn pẹ́ o ọlọ́run mọ́ fi nǹkan kan ṣẹ̀mí àláfíà yín ọlọ́run mọ́ fi olólùfẹ́ yín pa yín lẹ́kún mọ́ fẹ́ yín lẹ́ pa olólùfẹ́ yín lẹ́kún ọlá nabi sallallahu alayhi wa sallam ọlá nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kẹlẹ́ àrùn òǹjọ́ ní gbàtà wà lé ọjọ́ ti lọ mo wá ń rọrọ̀ ẹnu ọkàn ara mi mo wá sọ fún ìyàwó mi mo láwọn kiri kan bẹ ní tó bá ṣẹlẹ̀ ọlọ́run mọ́jà ti rí lọ́gọ́rùn ọdún sísì tó bá ṣẹlẹ̀ ní mọ́ríkàzì mo níjọ́ náà àwọn yẹn máa ń dásà yìí pé òkú tó pọ̀ ní òbò ọlọ́run lé mo ní ọlọ́run irun tí ó ṣẹlẹ̀ mọ́ríkàzì tó kù tó pọ̀ òbí ọlọ́run lé ọlọ́run mọ́jà ojú ìṣẹ̀lẹ̀ níṣìí ọlọ́run torí mo kàn wo kí ni yẹn lọ pé bóò ló ṣe fẹ́ rí bóò ló kò sí àkókò lábúdà wà láṣáká yóò padà ṣẹlẹ̀
àmọ́ abẹ́rẹ́ kó jọ kó mọ̀jẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí ọlọ́run kó mọ̀jẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí ọlọ́run tsunami bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí ọlọ́run mọ̀jẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí àbáwá Maulana Mudirul Markaz ọlọ́run dákun mọ́ sábà wà lẹ́kọ̀ọ́ ẹ̀mí àlàáfíà wọn ọlọ́run bá lẹ́kọ̀ọ́ orí wọn bisimilayi ilé ilafi bisimilayi rahman rahim ilafi Quraysh ilafi ila shada wa sayf فليعبد رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف. àwọn Sheikh Abdulrasaq As-Saoty ọlọmọṣàjà àríwọ pé ọlànàbí sallallahu alayhi wa sallam inú tọrọ fún àwọn wòlíì Ọlọ́run tá a gbọ́ lẹ́nu ọba wa gbọ́ lè márùn wọn ní gbogbo àwọn sálàfù tí wọ́n lọ kì í ṣe pé bẹ́ẹ̀ kálùwà kan náà máa ń wọ̀ débẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ mímọ̀ kan náà ni wọ́n ní débẹ̀ wọ́n ní tí Ọlọ́run fi ṣe ọba orí tọ́lọ́run ṣe fún wọn ni pé wọ́n ní sọ̀fà òníyà àníyàn wọn dáa ojútẹgbẹ́ lọ òun lọ́lọ́run fi ṣàánú gbogbo wọn irú àníyàn bẹ́ẹ̀ la rí lára tí iná Ọlọ́run mọ́ gbà lọ́wọ́ yín wọlá nàbí sallallahu alayhi wa sallam wọlá Maulana Sheikh Abdullahi lórí gbogbo àwọn jàmáà lọ́kùnrin àtòbìnrin tí wọ́n ti wá ń ta àtàwọn àánú lé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi. wọ́n á fẹ́ fi àsòwò sọ fún bàbá wa Salati àti bàbá wa gbóńlé márùn-ún pé inú àlùbáríkà yín tahiyatul alori àti tahiyatul mudiri tẹ́ ni mo ṣe káàkiri òkè kì í sọ́jú àpò ilé kí n ti máa sọ ẹ̀ kí n wá bá yín lé ni àmọ́ ìmọ̀ yí inú àlùbáríkà bàbá Maulana Sheikh Abdullahi lórí Ọlọ́run ní kó bò yín ní kó ra mọ́tò kan fún yín ní ọ̀sẹ̀ bíi méjì sísìn Lexus 350 ní kí n dákọ̀ mọ́tò tó jẹ́ èyí tó má padà wá rí wa nínú kílógún mọ́tò àfọwọ́ rẹ wa kí wọ́n á rò pé àbò òní o ní tó da ìmọ̀ ní tó da ni wọ́n gbọ́ pé tọ́ àfa yín wa wàláhì làdí àmọ́ kì í ṣe bí ìlú yẹ kí n ti mọ sọ ìlú yẹ kí n yí wa lé ni wọ́n máa rí i pé àwọn àgbà àfẹ́lọ́ kí àwọn àgbà bẹ̀dẹ̀ mustapha ọlọ́mọdé àrílójì kẹ́ra àfilẹ̀ kí n máa fẹnu sọ báyìí náà ọlọ́mọdé àjárí pé àmàlíkà ṣe alihamudulilayi fẹ́mi náà àtàṣù àwòrán kí wà lákọ̀ ní táàbù wàkàrà tó asrara albalagati wal adabi fabahastu min kulli satur falamma ajidi wasifa ẹ lọ́ mọ́kà lọ́dún yìí falamma ajidi wasifa àlẹ́ àlórí ilẹ̀ yìí máa ń lùlù fún ti. ألم أجد وصفا يليق بمن فؤادي قد أحب والناس عندي بعضهم من فضة لكنك ìwọ Sheikh Adam لكنك ìwọ tó ṣe gbogbo ayé lóore لكنك ìwọ afáwọlágége لكنكم يا Sheikh دم من ذهب لكنكم يا شيخ دم من ذهب ṣe lérò pé mo tún lè máa gbọ̀n bí wọ́n ní wá ìṣe hùwà dàm jẹ́ ń já ẹ̀tàn Alhaji Khalid níjọ́ tí mo fẹ́ fìnnú ìyàlẹ̀ tí n ti kọ́lé ọ̀run bá wá sáyé ni mo ti ń pariwo ṣe hùwà dàm mi ò ké níjọ́ tí wọ́n sọ mí lẹ̀ ádámọ̀ ni mo tún ń pariwo béèrè lọ́wọ́ dáàdì mi lọ́rin ìwà ẹ̀tọ́ ni pé kápọ́n bàbá wa kò sásọdùn ní bí mọ́dàhí wọn kò sásọjù ní bí mọ́dàhí wọn sáwọn kan ni wọ́n sọ mí mọ́ dọ̀bẹ̀ sáwọn kan ni wọ́n sọ mí mọ́ dọ̀bẹ̀ àbáwọn ọmọ alẹ́ alóríkọ́lá kùlé ní àgàyè já pariwo ṣé wulẹ̀ kẹ́nà sáwọn kan ni wọ́n sọ̀rọ̀ bàbá yín síbi tíra kí ayé lè máa kà sáwọn kan ní fídíò wáàzì wọn sì tún gba láìsì ní Facebook ṣé ẹ̀rọ̀dọ̀ kó wọnú ìlú wa wọ́n ti palẹ̀ mọ́ pẹ̀lú ìmọ̀ wọn àyàkùnmọ̀lá wọ́n ṣe bá bàbá sínú ìlú wa Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà ó ti padà wá kọjá ìlú rẹ̀ mọ́ríkàsì tá ti gbé fò bọ́dà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà. ẹlẹ́pẹ̀jọ́ mọ́ ọ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo fẹ́ kí bàbá wa gba Sàlátì kí wọ́n gbọ́n tí wí ìtàn wí ni pé ó ti padà wá kọjá ìlú wa ó ti padà wá kọjá ìlú rẹ̀ mọ́ríkàsì tán ti gbé fò bọ́dà mọ́ríkàsì tán ti gbé fò bọ́dà mọ́ríkàsì ń bẹ ní Benin àmọ́ débẹ̀ níbà àní mọ́ríkàsì tán ti gbé fò bọ́dà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà ó ti padà wá kọjá ìlú mọ́ríkàsì tá ti gbé fò bọ́dà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà Ádámọ̀ tí ń gbé l'Amẹ́ríkà. Ehayyu ma'i Ádámọ̀
إكراما وقدروا دائما مجهوده لأعظم مسيره قد كفى أولي مسيره قد كفى عطية تحتفى وفي يديه الرفاع لمن هما واعتفى لمن هما واعتفى ó ti padà wá kọjá ìlú mọ́ríkàsì tá ti gbé fún bọ́ọ̀dà ádámà tí ń gbé lamẹ́ríkà ádámà tí ń gbé lamẹ́ríkà. Hayya 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 limarikazi le alórí Áfíríkà gan fò fáyọ̀ fún nìkan bá ṣe ikú wa àti mùdírù marikazi Abibulayi Bayo alátọ̀dá bàbá alágége wá ti gbé ṣáádà lé wa lọ́wọ́ àdámọ́lẹ̀ lórí. Àdámọ́lẹ̀ lórí. Àdámọ́lẹ̀ lórí. Wọ́n ti gbé ṣáádà lé wa lọ́wọ́ àdámọ́lẹ̀ lórí. Wọ́n fi kéwù sọ wá dẹ̀ níwájú àdámọ́lẹ̀ lórí. Wọ́n fi kéwù sọ wá dẹ̀ níwájú àdámọ́lẹ̀ lórí. Ẹgbẹ́ sókè di ẹ̀kẹ́ gbọ́dọ̀ àdámọ́lẹ̀ lórí. Èkìlá ń porúkọ àbáyé náà àdámọ́lẹ̀ lórí. Bàbá Saoty èkìlá ń porúkọ àbáyé náà àdámọ́lẹ̀ lórí. Ṣéwù tó sọ láwùdí ẹ̀kọ́ ilé àdámọ́lẹ̀ lórí. Ṣéwù tó sọ láwùdí ẹ̀kọ́ ilé àdámọ́lẹ̀ lórí. Ṣéwù tó sọ láwùdí ẹ̀kọ́ ilé àdámọ́lẹ̀ lórí. Tó sọ láwùdí ẹ̀kọ́ ilé àdámọ́lẹ̀ lórí. Èkì ló sọ fún yìí nílé kéwù àdámọ́lẹ̀ lórí. Ṣéwù sọ pé ìsítà ìdúlí nìdọ́ọ̀lì wà sẹ́yìndó kálẹ̀ lórí. Níparí ẹ̀ bá sọ fún Ṣéìkù Ádámù bèbí ṣe tiwa. Àní ẹ̀ bá sọ fún Ṣéìkù Ádámù bèbí ṣe tiwa. Àròlé wọn tí wọ́n fi sílẹ̀ yìí bàbá wa. Gbogbo ẹ̀yin tí ẹ bá gbà fún àdámọ́lẹ̀ lórí. Ẹ bá sọ pé mọ́ríkàsí òbòdè kàrúbí. Alẹ́ ní tá ń rò pé kò ní jí. Habibu ti tètè jí. Habibu ti tètè jí. Wọ́n tún sọ pé kò ní pẹ́ kú. Adébáyọ̀ tún sọ pé rárá kò sí kú lójú bàbá yẹn. Àwọn sọ pé kíláàsì òkú iṣẹ́ òkú yanjú lóògùn mélòó. Ẹ pé Khalifa bàbá yẹn wá. Ẹ pé Khalifa bàbá yẹn wá. Kò ṣeé ṣe kò lè jọra lágége òdà lérú àtàndá máa ṣètò yẹn lọ. Ẹ pé Khalifa bàbá yẹn wá. Ẹ pé Khalifa bàbá yẹn wá. Kò ṣeé ṣe kò lè jọra. Kò ṣeé ṣe kò lè jọra. Lágége òdà lérú. Lágége òdà lérú. Àtàndá máa ṣètò yẹn lọ. Àtàndá máa ṣètò yẹn lọ. ẹ ṣeun. Afáwa. Olúwa má ṣe jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Kí bo àwọn afá níkàlẹ̀ afáwa gba As-Saoty. Olúwa má ṣe jẹ́ kí a rí wọn pẹ́. Mo kí bàbá mi kolo. Olúwa má ṣe jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Ọlá Sayyidil Wujudi. Mọ̀lánà
fílù kọ́dìríyà lọ́mọ ṣàjẹ́kí arin pẹ́ mo kí mọ̀lánà sheikh khalid al-ikhlasi lọ́mọ ṣàjẹ́kárí àwọn afá pẹ́ ọlá sayyidil ojúdi ọlá la ilaha illallah gàmbàrí ò ní bàjẹ́ kò sí ní dáhùrú inshallah rahman kí ọba wa mufti jakmal lọ́mọ ṣàjẹ́kárí pẹ́ dákun. Assalamu alaikum wa rahmatuhu wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ní kalẹ̀ yìí àsìkò tí táìmù tó yẹ kí n lò ó ti already lọ ṣùgbọ́n ìfẹ́ ni mo fi dúró ní ààyè yìí. Àfáà As-Saoty wọ́n tóbi púpọ̀ ni wàláì ìfẹ́ títóbi náà àti pé tinú létà wà ni ó fi mímí dúró ní ààyè yìí di àsìkò yìí. Olúwa kí o wọlá bẹ́ẹ̀ náà Olúwa má fi èyí ṣe àṣemọ́ wọlá sayyidil wujudi wọlá la ilaha illallah wọlá muhammad rasulullah. Allah 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 محلى رسول الله 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 محلى رسول الله بعد شفوفي دان الكتوف بغنى طوفا ليث أمامي ذاك النبيون الآشميون ذاك العلي الآدي التهامي صلاة ربي مع السلام على حبيبي خير الأنام ذاك رفيع غوث المهني ذاك الشفيع يوم القيامة عين الجمال عين الكمال كتب الجلال كتب الكرام صلاة ربي مع السلام المنيع ذاك الشفيع يوم القيامة عين الجمال عين الكمال كتب الجلال كتب الكرام صلاة ربي والسلام والسلام خير الهنام يا من أباه بما أباه وما اصطفاه أبو لي مغامي يا ربي ربي مهني ما كان مني سوءا فإني بك اعتصامي صلاة ربي والسلام على حبيبي خير الأنام يا ربي كفر ذنوبي واستوبي واكشف قلبي وقف الأرقام يا ربي حقق منانا فيك امتنانا وقف خنانا بذا الإمام يا ربي كنا البلايا وافتح لنا يا جم العطايا سبل السلام وارزق لنا يا باقي البرايا عند المنايا حسن الختام صلاة ربي وسلامي على خير الأنام النبي تعمي يا نبي اللهم صل على المنقوطة والحروف المبسوسة والياقوت
وكوتة ممنوعات بالإيمان والحكمة وآله وصحبه وكرم آمين آمين اللهم آمين يا رب يا الله يا مجيب السلطاني يا نبي يا زمزم يا نبي يا زمزم يا نبي يا زمزم يا نبي يا زمزم. ẹ gbọ́ àsọlùtọ́ni ti di indomie tẹ́ ń kálukú ń kó jẹ níjọ́ tí mo ṣe ní mi ń kejì sà bàbá tẹ wá ṣe wá sí ń bẹ̀yẹn sà aláàsọlùtọ́ni ni wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ láàárọ̀ wọ́n wá ṣiṣẹ́ náà tẹ̀mítẹ̀mí taratara ni wàláhi wa rabbul kaaba mi tí ìró rẹ̀ gbà yẹn san ọlọ́run ó sì mú gbà wá tí máa rí orin náà san jazakumullahu khairan jaza ọ̀dọ̀ àbáṣálátì náà ni mo fẹ́ máa lọ abẹ́ẹ̀ ní bínú ipe ní ọwọ́ gbẹ̀yìn báyìí ni programu náà tó wá ẹ̀yin náà lẹ́ ń ṣe nǹkan yín náà ni ó sì dáa ká gbádùn àlẹ́ nu yín ó dáa ká gbọ́ vote of thanks bọ̀ àwọn táyì là á ṣe vote of thanks fún náà tán àwọn táwa lórí ìjókòó yìí náà á máa manage ọlọ́run jẹ́ àárẹ̀ yẹn àgbàlagbà pẹ́ àárọ̀kùn. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba tí ó mú èrò gba àfa As-Saoty tó mú ṣẹ adúpẹ́ fún ọ. Alhamdulillah. Ọlọ́run má ṣe eléyìí láṣẹ máa. Àmín. Wọ́lọ́ pẹ́ tá a dá Ọlọ́run Ọlọ́run dákun má ṣe eléyìí láṣẹ máa. Àmín. Gbogbo àwọn tí wọ́n wá pátá Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Àmín. Kọ́dà àwọn tá a pè tí wọ́n ráyè wá náà Ọlọ́run bá dúpẹ́ fáwọn náà. Àmín. Masiri ló ní ilẹ̀ ọ̀sùr ma'al ghaib ẹni tí ó bá wá ó ní excuse ni Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Àmín. Bàbá wo lè máa ràn Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Ààrẹ ní bá ní débẹ̀ nìyí. Mo ti dé ní bàbá lè máa ní ìwọ tó ń ṣe nǹkan ó ṣe wá pẹ́. Allahu Akbar. Mo ní ìgẹ́ẹ̀tì ara mi ni. Mo wá sùn dáadáa. Àwẹ̀ yìí ni. Wọ́n tún wá pè mí nẹ́sífàtì mo sì gbọ́dọ̀ yọjú síbẹ̀. Mo á lè yọjú síbẹ̀ kan kọ́dà programu to after 8:45 after 8 mo jí ngbà tí mo kí àṣùbà tán. Kò sì tún ṣe àwòrán àdùnkí tó sùn. Àmọ́ ní ilé ìbá yín mọ́. Mo bá pa fóònù. Nígbà tó yá fóònù gan tiẹ̀ kú ọlọ́ba àdúpẹ́ fún yín. Àmín. La ilaha illallah. Àmín. Wọ́n ṣe yìí láṣẹ mọ́. Àmín. Àdúpẹ́ fọlọ́run gbogbo àwọn tá a pè tí wọ́n wá àdúpẹ́ fún wọn. Kọ́dà àwọn tí wọ́n ráyè wá àdúpẹ́ fún wọn. Kọ́dà ederi ọmọ mi tó ṣe kílẹ̀ sultanu àbí. Bẹ́ẹ̀ni sultani. Ọmọ mi ni ọmọ bàbá wo ní magunu. Allahu Akbar. Sẹ́ni pé wàhálà àwọn àgbàlagbò gbé ọmọ onímọ̀gòdù adúrú wàhálà tí àwọn bàbá onímọ̀gòdù ṣe lọ́dọ̀ àfàǹdà ẹ̀jẹ̀ àfàǹdà náà sì ń bẹ lára rẹ̀ àrọ́mọdọ́mọ àfàǹdà ni bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àrọ́mọdọ́mọ àfàǹdà ni alhamdulillah a sì fàtíà kọ̀ọ̀kan a fi dúpẹ́ fọlọ́hún a fi dúpẹ́ fáwọn tá a pè wọ́n lápá adúpẹ́ mọ́ṣẹ́ yìí láṣẹ mọ́ èyí tábà àtúnṣe kó tó máa dùn kó tó máa dùn. Àmín. Fati àwọn náà kọ́ sọ̀kan bàbá wo lè máa rọ̀ lọ́ba àfi dúpẹ́ fún yín. Àmín. Wa kana sa'yukum mashkura. Bàbá wa dágbó ọlọ́ba àdúpẹ́ fún yín. Àmín. Wọ́n tó ṣe MC náà ọ̀kú ẹ̀yìn ara yín. Ọlọ́ba àdúpẹ́ fún wọn náà. Àmín. O ṣe dáadáa o gbé ìwọ ló nìkan ọlọ́ba àdúpẹ́ fún wọn náà. Àmín ya Allah. Jundul kadiriya. Fílù kadiriya. Ṣé o lálẹ́ ní kì í ṣe fílù? Wọ́n ní jundu ni. Dàbáwọn. Jundul kadiriya. Lánàá ni ṣé o lálẹ́ yẹn nàná rẹ̀. Masha Allah. Àbí tọ̀ ó sì lóun fi kàwé ránṣẹ́ òun fi ránṣẹ́ bó ti tó òun náà ní kí n kàwé òun náà tó. ẹ múra rẹ lọ́wọ́ ó sì ṣẹ̀ṣẹ̀ gbáráǹkì tuntun bí iṣẹ́ ni. Ọlọ́run fa àlùbáríkà sí. Àmín. ẹ máa lékún lórí immigration ìwọ náà. Arakunla. Immigration. Arakunla. tí o sì máa lápò yín dé. Arakunla. kí wọ́n á ní àwọn ọmọ wa tí wọ́n ń fa àyà àwọn náà immigration ni. Arakunla. sẹ́ni pé kíní yẹn ti change. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sì dín kéwú lọ́wọ́. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn bàbá wa gbọ́n lè márùn-ún wọ́n ní pé ní kan bá a ṣe rábànà hayyakumullah. adúpẹ́ fọlọ́run. adúpẹ́ fọlọ́run. ayé wa ọ̀run wa ọlọ́run jí ó dáa wọ́n torí pa ayé ó dáa kọ́run ó bàjẹ́ wọ́n torí pọ́run ó dáa káyé ó bàjẹ́. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مسلمين والحقنا بالصالحين. اللهم ارزقنا بقولي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Odaka group picture sir. Odaka ya group picture sir. The group picture is will be okay sir.